Wow. Ẹ kú lé là ń kó nílé, ẹ kú òde là ń kára òde, gbogbo yín pátápátá ẹ kú jọ́ mẹ́ta, ẹ má bínú sí mi lẹ́nu jọ́ mẹ́ta yẹn pé mi ráyè wá sí online torí iṣẹ́ ni. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Adúpẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ ti jí gìrì, gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. Mo dúpẹ́ gbogbo àwọn tó ń proclaim tí wọ́n pariwo lórí Yorùbá nation kò tí ì yé àwọn kan. Ó máa yé gbogbo wa lẹ́nìí, mi ní pẹ́ pápápá ni máa ṣe program yìí. Ẹ bá mi share program yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sórí YouTube mi. Ẹ bá mi subscribe sórí YouTube mi lórúkọ Ọlọ́run. Gbogbo apátápátá ẹ jọ̀ọ́ mò ń bọ̀ o. Hello, jẹ́ kí n pẹ́ padà mo wà lórí program lọ́wọ́ ṣùgbọ́n. Jẹ́ n pẹ́ padà mo wà lórí program máa pẹ́ padà ń sìn ṣùgbọ́n. Okay, sir. Máa pẹ́. Yes, sir. So, gbogbo apátápátá ẹ jọ̀ọ́ bá mi share program yìí. Gbogbo ọmọdé nílé lóko lẹ́yìn odi gbogbo bí tẹ́ bá ti ń gbọ́ mi ṣàlàáfíà ni mo bá gbogbo wa mi ní pẹ́ mo tètè máa ṣe program ilé ni so that gbogbo wa a lè jí gìrì. Ìwọ tó bá ṣì wà ní Nàìjíríà mo rí pé àwọn tó ń pariwo Yorùbá nation jù àwa tá wà ní ìlú òyìnbó ni. Even gan mo rí lára àwọn tó ń gbé Nàìjíríà tí wọ́n fẹ́ gbọ́n kankan nípa Yorùbá nation tó jẹ́ pé wọ́n engaged ẹ̀ lójú tí wọ́n bí pé à ń ṣe yẹ̀yẹ́ ni, lójú tí wọ́n bí pé kí ló kan àwọn tó wà nílùú òyìnbó tí nǹkan bá ń ṣẹlẹ̀ níwájú ilé ẹlòmíì ní Nàìjíríà kò kàn. Ó rí pé gbogbo àwọn tá wà nílùú òyìnbó tá ń pariwo Yorùbá nation àníṣẹ́ àmọ́ nǹkan tá ń ṣe kò rí bẹ́ẹ̀. Ẹni tó bá kàn ló mọ̀ Ọlọ́run ní jẹ́ kí kan burúkú kàn wá. Ṣé rí gbogbo ìgbà tá ti ń pariwo ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Ìgangan, ẹ wo bọ́n ṣe pa ọmọ kékeré ọmọ ọdún 3, ẹ wo bọ́n ṣe pa ọmọ kékeré kan báyìí tí bàbá ẹ̀ gbé lọ́wọ́, mi gbọ́dọ̀ show fídíò yẹn fún wa. Ẹ wo bọ́n ṣe ṣẹ́rí à ń kígbe torí àwọn tó wà lẹ́kọ̀ọ́, àwọn tó sì ń jẹun nínú wọn sì ń sọ pé kí ló ń ṣẹlẹ̀. Mo ṣe fídíò kan ní ẹ jọ̀ọ́ bá mi share program fọlọ́run bá bẹ̀yìn tẹ́ bá ti rí ẹ bá mi share ẹ̀. Mo ṣe program kan ní last 2 weeks torí mi ráyè wá torí ibi iṣẹ́. Mo sọ̀rọ̀ Ìkòròdú, ẹlòmíì attack mi lé lórí, ẹlòmíì ní irọ́ ni, ẹlòmíì ní kíníkan Ìkòròdú ni mo ti máa bẹ̀rẹ̀ program lénìí. Lẹ́ẹ̀kan sí mo pe gbogbo ẹ̀yin tẹ́ ń gbé ní agbègbè Ìkòròdú, ẹ jẹ́ ìtútù sọ, tí o bá ní ọmọ tó ń gbé ní agbègbè Ìkòròdú tó ń lọ sí ilé ìwé, mo ní ẹ lọ ṣe meeting pẹ̀lú àwọn proprietor school yín, ẹ lọ bá àwọn tíṣà yín ṣe meeting bó jẹ́ kẹ́ gbọ́ lọ́dẹ. Mo sọ ní ọjọ́ yẹn, mo rí pé àwọn ẹlòmíì attack mi, ẹlòmíì tẹ́ sọ pé kò sí kankan tó ṣẹlẹ̀ ní Ìkòròdú lẹ́yìn máa ń sọ fake news nìyẹn. Okay. Mo ní gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbé ní Ìkòròdú, ẹ lọ síbi táwọn ọmọ yín ti ń lọ léèwé, ẹ lọ bá àwọn iléèwé bẹ̀, ẹ gba ọlọ́dẹ. Ẹ ṣọ́ kò yẹ kí Ọlọ́run jẹ́ kí kan burúkú kàn wá. Ṣé gbogbo àwọn tó ń gbé ọmọ wọn tó ń gba 180 million lọ́wọ́ wọn lọ ṣọ́ọ̀ṣì o, wọ́n lọ sí mọ́ṣáláṣí, gbogbo apátápátá wọ́n lọ ṣọ́ọ̀ṣì náà lọ sí mọ́ṣáláṣí. So tí ẹlòmíì bá ní mo fi ẹ̀jẹ̀ Jésù sí, mo fi kíní kan sí, ìwọ tó bá sì ń sọ bẹ́ẹ̀ ń bọ̀ o. Ìwọ tó bá sì ń sọ bẹ́ẹ̀ mi sọ pé ẹ̀jẹ̀ Jésù kì í ṣiṣẹ́ o. Ìwọ tó ka Kùránì dáadáa, mi ní Kùránì ò ti ṣiṣẹ́ o, ṣùgbọ́n tó bá ka Báíbù ẹ dáadáa náà wàá rí wípé nígbà tógun fẹ́ wá kó àwọn ọmọ Ísírẹ́lì, àwọn jagunjagun ló dìde fún wọn bẹ́ẹ̀ o. Wọ́n lọ kúnlẹ̀ sínú igbó kó máa gbàdúrà
wọ́n máa ṣe lórúkọ Jésù Olúwa o lọ ka bíbélì ẹ dáadáa ìwọ tó ń fi ẹ̀jẹ̀ Jésù orúkọ Jésù hálà kìnìkan lọ ka dáadáa. Amẹ́ríkà ìlú tá à ń gbélé ní tán bá ní ìlú tó ń sin Ọlọ́run tó mọ Ọlọ́run jù ìlú yìí ni. Tí o bá gbọ́ ìjàkó ìlú Amẹ́ríkà máa gbé ìjàkó ikọ̀ ẹ lójú ni. Ẹ jẹ́ ká wo ilẹ̀ Ísírẹ́lì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí àwọn Hamas àwọn Palestine tán bá wọn jà ṣe bíbẹ̀ náà ti mú ẹ̀sìn wá fún wa wọn ò máa lọ kúnlẹ̀ sórí òkè wọn ò lọ pín ìrọ̀bọ́n lọ́kùn wọ́n jọ fìjà bó ṣe gbúdọ̀ rí nìyẹn. Kò sẹ́ni tó ń pè fógun o àsìkò èmi ò gbàdúrà ogun ṣùgbọ́n mo fẹ́ sọ fún wa gbogbo wa pátápátá à ń pé gbọ́n ni a kì í pé gọ̀ o. Gbogbo wa à ń pé gbọ́n ni a kì í pé gọ̀. Kò sẹ́ni tí ò ní ìgbàgbọ́ o ṣùgbọ́n pé ìgbàgbọ́ ò sọ wá di ọ̀dẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbé ní Kòròdú lẹ́ẹ̀kan sí Ògìjó area ní lọ sí Odógúnyán gbogbo bí tẹ́ bá wà ní Kòròdú mo fi Ọlọ́run bá bẹ̀ yín tẹ́ bá lọ́mọ sí ilé ìwé ń bẹ̀. Àwọn Haúsá wọ́n wà ń bẹ̀ àwọn bòròró ti wọlé síbẹ̀. Mo pè yín ẹlòmíì ń bú mi ẹlòmíì ní fake news ẹlòmíì ní irọ́ ní kíníkan níjọ́ náà. Ẹ bá mi share program ẹ jẹ́ kí wá fi nǹkan fídíò kan wọ̀nyí tẹ́nìkan tó send sí mi ní pẹ́ lórí program mo fẹ́ fídíò kan wọ̀n wá ẹ jọ̀ọ́ mo fọ́ náà ní Ògìjó ní o ní Kòròdú torí ìwọ tó bá ń gbé mi ìmérí àbí tó ń gbé mo bọ̀ o Hey business owner. mo máa fi fídíò Every fún wa 30 seconds, thousands of people. torí nígbà míì nǹkan lè máa kì í ṣe gbogbo èèyàn ló ní access sí internet o mo fi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi subscribe sórí YouTube mi torí gbogbo nǹkan tá a bá ń sọ Owólabí Mr Money ni mo ń jẹ́ lórí YouTube. Ẹlòmíì ò ní access sórí internet ní Nàìjíríà torí ìjọba olórí burúkú la ní. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbé ní Ìkòròdú tó bá lọ́mọ sí ilé ìwé tó ń lọ secondary school àbí tó ń lọ sí nursery school tó ń lọ sí gbogbo ẹ̀ mo fi Ọlọ́run ẹ ní right láti lọ sọ fún school yẹn wípé ààbò tó péye ó gbọ́dọ̀ àwọn lórí ọmọ ẹ jẹ́ kí ẹ̀yin àti àwọn class teacher ni o àbí school board ni ẹjọ́ jókòó bó jẹ́ gate lẹ máa ṣe ni o bó jọ kó má di pé ó kàn yín Ọlọ́run jẹ́ kí burúkú kàn ẹ̀yin o. Mo ń bọ̀ mo máa fídíò kan wọ̀n wá torí aṣíwájú mo ń bọ̀ o torí ẹlòmíì bí kan tí mo sọ tí nǹkan ò bá tí ì fún débi báyìí kó dáa máa sáré kiri kò ní gbà yàn wọ́. Mo ń bọ̀ o. èmi wá láti fi àwọn kankan hàn yín. Ẹ bá mi wo fídíò yìí. ẹ jẹ́ bá a ṣí ẹ̀ tó yẹ jọ ẹ bá wa ṣí ẹ̀ ẹ bá a ṣí ẹ̀ bá a ṣí ẹ̀. Ẹnìkan ló sẹ̀ǹdẹ̀ sílé kẹrin tẹ́yìn tẹ́yìn gbé ní Kòròdú. ẹ bá wa ṣí ẹ̀ tó yìí ẹ bá wa ṣí ẹ̀ tó yẹ jọ ẹ like and love ọmọ Yorùbá àtàtà ẹ bá a ṣí ẹ̀ tó yẹ bá a like and love ẹ bá a like and love ẹ bá a ṣí ẹ̀ ẹ bá a like and love ẹ bá a ṣí ẹ̀ ẹ bá a like and love ẹ bá a ṣí ẹ̀. Gẹ́gẹ́ bí n ṣe ń bá lọ ilẹ̀ Yorùbá lẹ́ ń rí o ilẹ̀ Mr Túndé ẹ ṣé Ṣínà Yusuf ẹ ṣé adúpẹ́ gbàtáyọ̀ Yorùbá máa dé kò ní yọ kankan wa nú alẹ̀ lára ìlú tó wà lára Ìlara nílùú Ògìjó là ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́ ẹ wo ọ̀nà bó ṣe rí gẹ́gẹ́ bí n ṣe sọ níjẹta àwọn ìlú kan lélẹ̀ ẹ wo ilé ọbí lè ṣe dáa tó ẹni tí sákò ńlé torí ogun Fúlàní ó kóyàwó àtọmọ ó tilẹ̀kùn ó fi lélẹ̀. Ṣé ẹ rí ibi tí mò ń ṣó yìí ẹ̀kún tó ń dálẹ̀ ńlẹ̀ Yorùbá. Ògìjó ní Kòròdú ni o torí ẹlòmíì mo ṣe fídíò ń jọ sí bóyá last 3 weeks ọ̀bí kankan torí ibi iṣẹ́ mo kígbe pé àwọn Fúlàní wà nílùú Kòròdú ẹ tẹ́ bá rẹ́ lòmíì irọ́ ni bẹ́jẹ́ máa gbé fake news nìyẹn kò sí kan tó jọ bẹ́ẹ̀ Ọlọ́run ní jẹ́ kí nǹkan burúkú sẹ́ńtà gbàdúrà nǹkan búburú fún ṣẹ́rẹ́ lòmíì mo fẹ́ fi gbogbo ṣẹ́rí tabalẹ̀yàn fẹ́rẹ̀ Nàìjíríà nǹkan tó yẹ lòmíì ṣẹ́rẹ́ àwọn tá a wà nílùú òyìnbó tabalẹ̀yìn kò yẹ kéèyàn máa sọ̀rọ̀ Nàìjíríà àwọn tó bá wà nílùú àgàgà tó wà l'Amẹ́ríkà kò tẹ̀ yẹ kán máa sọ̀rọ̀ Nàìjíríà mọ́ kò yẹ kán dá sọ̀rọ̀ Nàìjíríà ló kàn pẹ̀lú Nàìjíríà ló yẹ kó máa sọ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ilé làbọ̀ sí mi oko tán bá ní èèyàn ẹni tó yẹ kó dá sí Nàìjíríà
làwọn tó wà ní US tán ti ní ìwé tán ti ní passport tán ti ní everything kò sí kan tó fẹ́ wá lọ Nàìjíríà ṣùgbọ́n ìfẹ́ tán sì ní sílùú àtàwọn kì í ṣe ìfẹ́ tán ní sí Nàìjíríà mọ́ torí ìfẹ́ Nàìjíríà ti yọ lọ́kàn ní kálukú but ìfẹ́ tán sì ní fún àwa Yorùbá ká má kú sóko ẹrú tá a wà ká má kú sí oko ẹrú tá a wà yìí torí ẹlòmíín sìn tó bá ti jí tó jáde tó lọ jẹun tó mu ọtí tó wọnú ilé ayé ti tán nìyẹn kò rí ayé míì kò mọ ibi táyé wà ká má kú sí oko ẹrú ká lè ní ìlọsíwájú nílẹ̀ Yorùbá òun ló mú wa káwa náà máa pariwo kò sẹ́ni tó wù bí mo ṣe wà ní sí tí ìbá ṣe íńtánẹ̀tì máa ń ṣe nǹkan míì tí máa jáde lọ mo mọ iye tí máa rí ṣùgbọ́n ibi téèyàn bá ti wá lèèyàn máa ń rò nígbà tí mo ṣe fídíò àwọn ẹlòmíì kò sí nǹkan táwọn táì kò sí nǹkan tó ṣẹlẹ̀ lógìjọ irọ́ ni kò sí Fúlàní kankan lógìjọ irọ́ ni gbogbo wọn ń pa òun ló fẹ́ fi wọ̀nyí lénìí kì í ṣe òun nìkan ni mo bá wà o ẹnìkejì gbogbo ẹ̀yin tẹ́ ṣì ń sáré fún election àánú yín ṣe mí mo mọjọ́ orí mi bí mo ṣe wà yìí kí n tó kúrò ní Nàìjíríà ìgò bẹ̀tá ni ìgbà kan tó bí mi gan Nàìjíríà ìgò bẹ̀tá ni ẹni bá ṣì ń bá wọn sáré lórí election sìn ó ń yọrọ ẹ̀ lẹ́nu ni nǹkan tí èmi fẹ́ sọ gbogbo ẹ̀yin tẹ́ bá ń wò mí fọlọ́wọ́ bá bẹ̀yìn ni wípé ẹ jọ̀ọ́ ẹ sáré lórí ọmọ yín ẹ fà àwọn olóṣèlú yìí sílẹ̀ ìwọ tó bá wò mí tó bá bímọ sìn excuse me sáré lórí ọmọ ẹ kí ilé ayé tiẹ̀ kó lè dáa ká ọmọ ẹ kán lè níyì kán lè ní ọ̀la kán lè ní ọjọ́ ọ̀la gbogbo PDP APC kankan yìí ẹ jẹ́ ká pààyàn tì náà kò sí nǹkan thank you very much ọmọ mi tó lè gbé wa débi ọjọ́ ọ̀la wa ń sìn bí kò ṣe pé ká ní Yorùbá nation ìyẹn nìkan ni hope wà ẹgbọ́n nǹkan tí Buhari sọ nígbà tó wá sẹ́kù ẹ̀yin náà lísìn sí ṣé ẹni tí ìwọ tó ní kán máa pa àwọn èèyàn tí ò bá jẹ́ ìlú tí ò dáa President America ò gbọ́dọ̀ sọ nǹkan tí Buhari sọ pé okay ẹ̀yin gómìnà o ẹ ṣe ààbò lórí àwọn èèyàn yín fúnra yín tán dẹ̀ mọ̀ pé gbogbo agbára Àbújá ló wà nǹkan tó ń sọ fáwa Yorùbá ni wípé àwọn Fúlàní ní àṣẹ láti gbé ìbọn láti pa anybody sílé nílẹ̀ Yorùbá ẹni tó bá mọ̀ tó mọ̀ nǹkan tí Buhari sọ nù ń sọ fún yín yẹn nǹkan tí Buhari ń sọ fún wọn ṣé irú àwọn ìyá wa tó ti darúgbó àbí irú àwọn ọmọ tán níbọn àwọn bàbá tí wípé pé kán ṣe fà nǹkan tí Yorùbá mọ̀ láyé ní ìgbádùn ẹni tó fẹ́ràn èèyàn jù láyé Yorùbá jẹ́ kan nù wọn Yorùbá gba àlejò mọ́ra débi wípé tí àlejò bá wà nílẹ̀ Yorùbá tó bá fẹ́ bá àlejò yẹn jà Yorùbá yẹn ló máa bọ́ síta náà bàjá ẹ kí ló dé kí ló ṣẹlẹ̀ torí pé ó ti já àlejò bí Ọlọ́run ṣe dá wa nìyẹn bí Ọlọ́run ṣe dá wa Yorùbá nìyẹn Yorùbá òun ṣe ni àkínṣe ní tó kàn déédéé máa lọ géèyàn lórí àwọn tó ṣèkà wà nílẹ̀ Yorùbá ẹ má ṣì mí gbọ́ àwọn tó ń fìyàn rúbọ wà àwọn àfáà wèrè àwọn wòlíì wèrè asínwín àwọn babaláwo wèrè ó wà dáadáa bọ̀ kí Yorùbá kàn déédéé lọ káyàn mọ́lé àwọn tó tún lè káyàn mọ́lé nílẹ̀ Yorùbá kò jẹ́ àwọn olè wọn tó bá ń jalè bọ̀ pé kí Yorùbá ní ẹ̀mí burúkú láti lọ máa pààyàn láti lọ máa dáná Yorùbá ò níyẹn Ọlọ́run tán bá ní mo máa ń sọ fún yàn tán bá ní ẹni tó value ẹ̀mí jù tán bá mú Amẹ́ríkà Yorùbá tún jẹ́ èkejì tó value ẹ̀mí láyé kì í ṣe pé báyà àlejà bọ̀ Yorùbá jẹ́ olójú àánú tí kò lè dédé pa nǹkan yàtọ̀ sáwọn tí wọ́n lẹ́mìí èṣù ó ṣẹ̀mọ̀ àwọn kan wà tó yẹ pé ẹlẹ́mìí èṣù ni wọ́n pásítọ̀ ni o àfáà ni o bó ṣe wà ní pásítọ̀ ló wà láfáà ló wà ní babaláwo so ẹlẹ́mìí èṣù àwọn yẹn serial killer ni wọ́n lè pọ̀ sẹ́ni tán lè pa ṣùgbọ́n kábáníká nífẹ̀ẹ́ èèyàn Yorùbá nífẹ̀ẹ́ àlejò débi pé a tún máa bára wa jà torí àlejò bọ́lọ̀ ń ṣe kọ́ nìyẹn àwọn kan máa ń sọ pé ẹnu Yorùbá òkú kì í ṣe pé ẹnu wa òkú ọgbọ́n ló pọ̀ jù bí ìlú wa dẹ̀ ṣe máa dání ṣé Amẹ́ríkà tí mo wà ń bí ẹnu wọn òkú nílùú wọn fi ní lọ síwájú Yorùbá ló pa lóore pé gbogbo wa ò lè sùn ká forí síbì kan náà a máa jọ sọ a máa wá pàdé ni torí Yorùbá ti ń ṣe democracy kóyìnbó tó dé àti lé àwọn ọba àti ní àwọn ìjòyè àti ní akígbe àti ní gbogbo ẹ̀ láàfin kó káwọn òyìnbó tó gbé democracy dé láti ń ṣe ìjọba nílẹ̀ Yorùbá fún gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ ń wò mí fún tẹlẹ́sìn
torí mo tẹ̀sí máa sọ̀rọ̀ lórí yẹn, mo rí àwọn kan tó kóra wọn jọ tán ní torí pé àsíá onílógò nínú ẹ̀ wọ́n lọ ń gbàdúrà Yorùbá ò ní ṣe wọ́n láǹfà làwọn pé torí àsíá kan torí pé àsíá yẹn onílógò làwọn ṣe lọ. ṣé rí, ẹ má jẹ́ kí dìdìrìn kó pa wá. Ìwọ tó bá gba ẹ̀sìn, tó bá ń ṣe mùsùlùmí, tó bá ń ṣe kìrìsìtẹ́nì, má jẹ́ kí dìdìrìn pa ẹ́, mo fọlọ́wọ́n bá bẹ̀ẹ́, torí òtẹ̀ tí ìmọ̀ ibi tó ń lọ kò ṣú ibi tó ń lọ, kò dá ẹ lójú bóyá òun rere ló ń lọ ní o, bọ́ọ̀rùn náà ló ń lọ ní o, ṣùgbọ́n kó má kú ikú gbígbóná náà ṣì ń bẹ ẹ sọ́nsìn. sórí láwàní tó wé sórí àwọn tó ń bọ̀ yìí, àwọn Fúlàní yẹn wọn ò mọ mùsùlùmí, wọn ò mọ kìrìsìtẹ́nì. Àwọn tó lọ pa ní Ìgọ́gán, mùsùlùmí wà nù wọn, kìrìsìtẹ́nì wà nù wọn, wọn ò mọ̀ wọn. Ẹ jẹ́ ká kọ́kọ́ ja ìjà pé àtẹ̀kọ́kọ́ gbara wa lẹ̀ ná kẹ́ tó máa sọ̀rọ̀ pé mùsùlùmí kan ní yín kí ní kankan. Irọ́ rẹ̀ ni gbogbo yín ń pa, gbogbo yín tẹ́ pera yín ní mùsùlùmí yẹn, irọ́ ni gbogbo yín ń pa, torí ẹ̀ ní ẹ̀mí Ọlọ́run nínú, ẹ̀ fẹ́ràn ọmọlàkejì bẹ́ẹ̀. tó o bá ní ẹ̀mí Ọlọ́run nínú, tó o fẹ́ràn ọmọlàkejì, wàá ro gbogbo àwọn tí Fúlàní ń pa ní Ìgọ̀gàn ni o, tó ń pa ní Abẹ́òkúta ni o, ìwọ gan á wá gba àdúrà sọ́lọ́run bá, ìwọ Ọlọ́run bá kó tú àwọn èèyàn ẹlẹ́kẹ̀ẹ́ pé kó máa jà lórí ẹ̀sìn tó o tẹ̀ tí mọ̀ bí tó ń lọ. Ẹ jẹ́ kí n fi fídíò yẹn wọ̀nyí, mo ń bọ̀ o, torí nígbà tí mo ṣe program yẹn ẹnìkan ní irọ́ ni kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ní Kòròdú. Mo ń bọ̀ o, ẹ bá mi wo fídíò yẹn jọ. Ilé bàbá wa ẹ̀rí lé jọ̀nàjọ̀nà tó yìí, ẹ ti rí. Tábà ní kọ́mọ Yorùbá jí kọ́ máa sùn, wọ́n rò bí à ń ṣeré ni. Eléyìí ò ń ṣe ṣeré o. Wọ́n ní Fúlàní ó ní gbogbo wọn bẹ̀rù fún, torí most of àwọn tó wá ra lẹ̀ síbí average wọn náà tí wọ́n ti sá wá. Ògo Fúlàní náà sá fún. Wọ́n tún dé lóhùn, ọkàn wọn ò tún balẹ̀. Wọ́n ra lẹ̀, wọ́n kọ́lé lọ lọ́wọ́, wọ́n filẹ̀. Kò sómi o, kò síná, kò sí nǹkan kan. Ṣé ti rí báyìí? Yorùbá Nation now. Ẹ jọ̀ọ́ bá a ṣí ètò yẹn jọ. Ẹ bá wa ṣí ẹ. Ẹ wò ó. Ilẹ̀ tó kún fún wàrà tó kún fún yín. Wọ́n fẹ́ sọ adé ilé òṣè gbé wọn. Ṣé ti rí báyìí? Ẹ wo ọ̀nà. Ẹ wo ọ̀nà. Ẹ wo ọ̀nà. Eléyìí sì Friday tí mo ṣe wọn ló ti fẹ́ ta. Torí ogun Fúlàní. Ṣé ti rí? Àwa sọ fún yín pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí, ẹ má sùn. Ẹ gbìyànjú láti fetí sí kẹ́ gbọ́ àwọn tó ń jàjàǹgbara fún yín. Kò sí ẹni tó béèrè $1 lọ́wọ́ anybody. A kàn ń gbìyànjú láti jà, láti di ọmọ òmìnira, ká kúrò lóko ẹrú. Torí kò sọ́nà ń bò mí ta lè lọ, àdẹ̀ nílé mi ta lè lọ. Ẹni eléyìí sì lóyìnbó ló wà. Gbà tó gbọ́gun wàhálà, ó dáwọ́ dúró. Ó lóun ò tiẹ̀ wálé mọ́, ó filẹ̀. Ṣé ti rí báyìí? Fúlàní wá ń dominate. Wọ́n làwọn adẹ tó ń gbà lù wá nílùú tó lọ́ba tó níjòyè. Ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ̀yin yẹn o, odidi ìlú lẹ rí yẹn o làwọn èèyàn ti ń kó kúrò. Odidi ìlú làwọn èèyàn ti ń kó kúrò. Ẹlòmíì ó ti kọ́lé tán, ó lọ gbalé sí gbòòrò, ó rọra lọ ń gbébẹ̀. Torí nígbà tí mò ń sọ̀rọ̀ Ìkòròdú níjọ́sí pé ẹ̀yin tẹ́ wà ní Ìkòròdú aláàtò kìnnìkan ló jẹ́ kí n tútù sọ. Odidi ìlú lẹ rí yẹn. Ní nǹkan bí ìjẹta wọ́n dá mọ́tò, màá ṣó fídíò yẹn, wọ́n dá mọ́tò àwọn Fúlàní dúró ní Èkìtì, wọ́n dá kan dúró ní Àkúrẹ́, I think Ondo State, tí wọ́n bá àwọn ìbọn AK-47 lábẹ́ mọ́tò tó ń kó bọ̀ ní bóyá Èkó náà lọ nítorí wọ́n tẹ̀ ní àmúbi tán lọ, tí wọ́n bá ìbọn oríṣiríṣi tó kó sábẹ́ tébù wọn.
àmọ́ ibi tí wọ́n lọ bẹ́ẹ̀ kó náà lọ ní bíbàdàn náà ń lọ ìwọ jókòó sínú ilé à ń sọ wàá ti mú ìgò kan àti ìgò méjì àti pepper soup àtọmọ tó ń bá dálé ìtẹ́jọ́ ń gbéra yín lọ sí ilé hòtẹ́ẹ̀lì tó á ti mú yẹn tán ò mọ nǹkan tó ń sọ lẹ́nu mọ́ ayé ọmọ ìjọ ẹ lójú ayé ìyàwó báyé tiẹ̀ ò bá tẹ̀ bóyá báyé tiẹ̀ bá tẹ̀ ti bàjẹ́ ó yẹ kó ro tàwọn ọmọ yẹn ó yẹ kó ro tàwọn fámìlì ẹ ó yẹ kó ro tìyàwó ẹ tí ò lè jà orí burúkú ló máa já fọkùnrin kán wá ka mọ́lé àwọn tó ògbédè wọn kán máa báyàwó ẹ lájọṣepọ̀ lójú ẹ kán ṣe wá gbé ẹ sórí fídíò kán ṣe wá máa yẹ ẹ kó ṣe wá máa sunkún káàkiri ẹgírí rẹ gbà mí ó ṣẹ̀mù ó ń bọ̀ àsìkò tí tó fún wa láti dìde ṣé gbogbo àwọn tó ń pariwo kò yí ẹlòmíì ni kò tí ì yí ẹlòmíì pátì ló ṣì ń bá kiri nínú àwọn tó wà lẹ́kìtì ẹ̀ ń bá pátì kiri ń sìn tẹ́ ìdìbò fún Fáyẹmí gbogbo àríyàsá àwọn òṣìṣẹ́ ní òsàn lẹ́kìtì ń sìn ní Èkìtì bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ múrẹ́ni tó ń gba 5,000 lóṣù tán bá nílò ni mo ń pa kẹ́kọ̀ọ́ wá jáde kan nírọ̀ irọ́ ni mo tún ń pa múrẹ́ni tó ń gba 10,000 lóṣù mo rí lára àwọn tó ti ń ṣiṣẹ́ lẹ́kìtì over 30 years tí owó yẹn ò tó ń sìn tán ní kan lọ resign tipátipá tó yẹ pé àwọn pípò yẹn wọn ò rí bí lọ ló jẹ́ kán sì máa ṣiṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ tán ń ṣe kò sówó fún wọn 5,000 6,000 náà fún wọn lóṣù gbogbo àríyàsí tó yẹ kán máa fún wọn ni gómìnà Fáyẹmí ti yọ kúrò ó ní kò sówó ńlẹ̀ níbo lówó wá wà o torí gbogbo wa nǹkan tó jẹ́ kí n sì máa sọ fún wa ni wípé gbogbo ariwo tá à ń pa irọ́ ni lójú àwọn èèyàn bó ti ń bẹ̀ lórí yẹn o gbogbo mo sọ̀rọ̀ ẹni tó bá ń teach lẹ́kìtì tó jẹ́ civil servant lẹ́kìtì ẹ lọ bèrè lọ́wọ́ wọn ò lè dá jẹun à ń sọ pé oúnjẹ wọn ní Nàìjíríà oúnjẹ ò ṣe ní wọn ní Nàìjíríà gbogbo àwọn tó wà lóko náà ti fàdálé kúrò nínú oko nígbà táwa wà ní kékeré àwa máa ń lọ sóko a máa sùn sóko mọ́jú a máa sùn sí ibi tó ti ń sákòókò báyìí mọ́jú ni tí ò sí nǹkan tó ní wọn àná òru tú òru àwa máa fẹsẹ̀ ní wọn máa bọ̀ nílé ní tá a máa ṣeré wa bọ̀ kò sí nǹkan kan tó bá gbọ̀ǹkan tó sá sínú igbó bóyá òkété àbí nǹkan kan ló sá kúrò nínú ló wà lójú ọ̀nà ni nobody kò sẹ́ni tó máa ṣe nǹkan mọ́ ọkọ̀ wọn máa bọ̀ wá dẹ̀ wọlé ẹni kò sẹ́ni tó jẹ́ dánrú ẹ̀wò mọ́ ń sìn and people àwọn ẹlòmíín sì rò wípé ká sì jọ máa ṣe ẹ jẹ́ kí n máa ṣọ́ fídíò yẹn lọ kẹ́ lè wo bí àwọn yẹn ṣe sá kúrò nínú ilé wọn ìwọ tó ń gbé ní Kòròdú tó dé ní Kòròdú jọ́ ìmúṣọ́ fídíò kò sí kan tó jọ ẹ ti máa ń ṣe kinní kan jù jókòó kalẹ̀ síbẹ̀ ṣùgbọ́n. ìlú tó kún fún wàrà àti oyin ìlú tó kún fún wàrà àti oyin ẹ bá love and like ẹjọ ẹ bá love and like ẹjọ ẹ bá love and like àfi ń ṣèṣì fáwọn èèyàn wa ni kán lè mọ bó ṣe ń lọ. èmi ọmọ náà ni à ń tọ́ láti fi hàn wá bí ìlú ṣe rí kí gbogbo wa lè fojú wa sílẹ̀ ká yé sùn kí a jí ká má sùn rárá àtọ́ ẹ jẹ́ ká jí. àǹtí mi Tóyìn Yorùbá nation now. Yorùbá nation now. Yorùbá nation now. ẹ òbí tí mò ń tọ̀ lọ ẹ Major Road ni ọ̀nà tẹ́ ń wò yìí bí n ṣe ń tọ̀ lọ ẹ ká ní pé ibi tí ìlú dà ní ó délẹ̀ Ìgbò bẹ́ẹ̀ ṣe ń wò yìí ó dé Jẹ̀bú Òde kò síbi tí òde bí n ṣe ń tọ̀ lọ ẹ ká lọ́nà tó dáa ni ìjọba amúnisìn àwọn ìjọba kónilẹ́rú ẹ wọlé ilé kan náà lélẹ̀ ìyẹn náà ti pa ó ti kúrò lù ẹ̀rí ó ti kúrò lù wọ́n ti sọ̀lú Dáwóró lọ́wọ́ ogun Fúlàní wọ́n ti sọ̀lú Dáwóró wọ́n nílùú ìgbà kan máa ń kún ni anybody ń bẹ̀rù ọ̀tún sá òsì ń sá
a ní kẹ́ jí kí gbogbo wa pátápátá ká jí ká má sùn mọ́ àfilé ńlá kan wọ̀nyí àfẹ́ni ẹ̀ ń gbọ́ wàhálà fúlàní lọ́tún fúlàní lósì ló fi lélẹ̀ ló sá lọ àwọn wálé mọ́ tí gbogbo wa ò bá jí gìrì ká má jí káwọn bàbá ti zéwà má jí kí Kóìkì má jí kí Lady B má jí ọmọọba Adéjọkẹ́ Àmọ̀tẹ́kùn Àgbọ̀rúf Dara Talk Show Lady K gbogbo àwọn tí mò ń dárúkọ yìí kí wọ́n má jí kọ́ wá ní pé Àmọ̀rí ò bá kú èmi kúkú ti kúrò láàrin wọn mi ò sí láàrin wọn bó la fẹ́ dé sí ẹ jẹ́ àronú o Yorùbá ẹ ṣe ẹkú bẹ ṣe ń love and like yẹn ẹ ṣe àdúpẹ́ bẹ ṣe ń love and like yẹn bẹ ṣe ń love and like yẹn ẹ ṣe àdúpẹ́ o àwọn tó wọ́n sọ nígbà kan bíi ọrọ̀ ajé ń lọ wọ̀tọ̀wọ̀tọ̀wọ̀tọ̀wọ̀tọ̀ bó tẹ̀ jẹ́ pé bó ṣe jẹ́ inú igbó tíjọba ọ̀rí tí wọ́n rò àwọn náà ṣe omi fúnra wọn ọrọ̀ ajé ń lọ ṣùgbọ́n ń sìn tí wàhálà fúlàní dé àwọn èèyàn sádànù kò sẹ́ni tó fẹ́ dúró dogun fúlàní à ń sọ wọn ò gbọ́ lọ́sàn-án lóru wọn ò gbọ́ à ń pariwo wọn ò gbọ́ à ń pariwo wọn lọ hàn lẹ́lẹ́tírísítì o ẹ wo póòlù tẹ́ ń wò yìí wọn náà dá ọ̀rá ni wọn náà dá ọ̀rá ni Mr. Michael they don't have at all nothing like electricity ló tà ń sọ yìí o ẹ jírí oníkàkúra póòlù 5,000 kàkó fàwáyà olówó tó wà láàrin wọn olóra póòlù onígìtẹ̀rì òun náà gbọ́kànlé bó tẹ̀lé ràn án lọ́wọ́ kó ra transformer ó ti sá lọ àti gbúrò fúlàní ẹ̀wọ̀n kan téèyàn kọ́lẹ̀ ẹ̀wọ̀n lè téèyàn kọ́lẹ̀ jọ̀rọ̀jọ̀rọ̀ báwo ni tó fi lulẹ̀ tó sá lọ ẹ bá mi wò èèyàn máa kọ́ lólé ilẹ̀ á fi lulẹ̀ àsá lọ ẹ̀dẹ̀ ní ká máa sùn ẹni ká máa jì ẹni ká máa sùn tàbádẹ̀ sọ wá ní kán gbẹnu sàn àwọn kan á ní kò sí nǹkan kan àwọn èèyàn dẹ̀ ń sọ lójoojúmọ́ ẹ wáyà tán fi ń faná fúnra náà rà ẹ wò nílùú tó lọ́ba tó níjòyè o ẹ ti rí o ẹ wáyà ńlẹ̀lẹ̀ ṣé ti rí fúnra náà ra wáyà náà faná fúnra náà ra póòlù fúnra ara wọn náà ra póòlù ilé kọ̀ọ̀kan póòlù onígi náà máa ń rà 5,000 àwọn náà máa rí náà máa rà láì tí ì rí transformer o láì tí ì rí náà wọn kàn ṣe lẹ́kọ̀ọ́ bọ́yá àwọn kan tó mọ̀ pé kò lè sí nǹkan tó jọ bẹ́ẹ̀ rí the same road náà ni o ẹ ti rí àwọn èèyàn jẹ bọ́dà láti ra kankan kò sọ́mọ̀ pé ká mọ́kàn lọ́rọ́ náà lóye wọ́n wá fi hàn ibi tó fẹ́ fa náà gbà wọ́n dá o ní o odidi ìlú ẹ̀rí ẹ máa wo ilé táwọn èèyàn ti sá kúrò kéèyàn kọ́rú ilé àti mo wọnú ìlú yìí ni mo rí so à ń tẹ̀ láti ṣe àwọn nǹkan yìí láti jẹ́ kí ọmọ Yorùbá jí kán sọ̀rọ̀ kán ọmọ Yorùbá jí ẹ wò ẹlòmíì most of wọn kọ́lé wọn fi lélẹ̀ màá fi kàn hàn yín ó ti ṣe plastering everything ó filẹ̀ ọ̀sá lọ ni o Yorùbá nation now Yorùbá nation now no going back à ń sọ fún àwọn ọmọ Yorùbá kán jí kán má sùn à ń sọ fún wọn wọn ò gbọ́ à ń sọ fún pé Fúlàní ti wọ̀lú tó wọn ò gbọ́ Major Road lẹ́rìí o ẹ̀wọ̀ igbó Major Road highway
bí ṣe ń lọ yìí ó dé Àbújá ilé náà ń pè ní road network tí gọ́ọ̀mẹ̀ bá wà tó ń function gbogbo ilé níjọba Yorùbá nation máa ṣe gbogbo nǹkan tíjọba Yorùbá máa ṣe lélẹ̀ first road network the first thing tó máa ṣe fún wa wọ́n máa ṣe iná wọ́n máa ṣe ọ̀nà wọ́n máa ṣe omi oúnjẹ máa wà lórí yanturu gbogbo nǹkan máa di ló máa lọ létòlétò owó ilé máa wálẹ̀ ǹjẹ́ ẹ mọ ìdí tá a fi ń sáré ǹjẹ́ ẹ mọ ìdí tá a fi ń sàsíra wa ǹjẹ́ ẹ mọ ìdí tá a fi ń dìtẹ̀ ara wa ǹjẹ́ ẹ jẹ́ mọ ìdí tá a fi ń jowú ara wa màá wá bá a ń sọ lè ní ẹ máa rò ìwé níwọ̀ òyìnbó dà òyìnbó wọn ní wàhálà ara ẹ wọlé ó ti parí ó ti ṣe ṣọ́ọ̀bù tíyàwó ẹ máa gbélé ẹ o pé kíyàwó òun tajà ẹ̀jẹ̀bá love and like ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń love and like yẹn ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe àdúpẹ́ o ẹ ṣe àdúpẹ́ o bẹ́ẹ̀ ṣe ń love and like yẹn ẹ wo ilé jọ̀rànjọ̀ràn tó ti parí tó ti filẹ̀ ṣe rí nǹkan kan wà tí a mọ̀ tí mo dẹ̀ fẹ́ ká mọ̀. ẹ jẹ́ kí n parí fídíò yẹn síbẹ̀ yẹn má bínú gbogbo ẹ̀yin tẹ́ bá ń wò mí kó má dà pé bá fídíò yẹn máa fi gba gbogbo ọjọ́ ìní lórí nǹkan tí mò ń bá wa sọ yẹn èèyàn mi. ni wípé. ṣé rí ẹlòmíì irọ́ ni kíní kan irọ́ ni jọ òun ló sì ń ṣe ẹlòmíì ọlọ́run ní jẹ́ ká rí ogun láyé kò sẹ́ni tó bẹ̀bẹ̀ fógun ṣùgbọ́n ṣógun ti wà ní Nàìjíríà bẹ́ẹ̀ ni ogun ti wà nílẹ̀ Nàìjíríà kì í ṣe pé a ṣe ń bẹ̀bẹ̀ fún kì í ṣe pé à ń béèrè fún mountain ogun ti délẹ̀ Nàìjíríà ń sìn àwọn tó kàn ló mọ̀ àwọn tó ń gbé nígboro ṣé ní gbogbo ẹni tó bá ń sọ̀rọ̀ nípa Yorùbá nation tó ń jà tó ń ṣe gbogbo ẹ̀ wọ́n ní àánú lójú ni kì í ṣe káwọn kan wá wé láwà ní wèrè kan àbí kẹ́yàn kan bíbélì kan dání kó má ní ẹ̀mí Ọlọ́run lọ́kàn kó wá máa kọ̀ndẹ́mù nǹkan táwọn ẹ̀yẹ kó máa sọ pé ṣé gbogbo ẹni tó bá ń sọ pé wọ́n Nàìjíríà lọ́wọ́ yìí ẹ̀rí pé ẹ̀jẹ̀ títa sí lọ́pọlọ wò tẹ́ bá wò ó kò lè wọ́ọ̀kì mọ́ kì í ṣèpè ẹ máa wo bí ìjọba ṣe rí ẹ máa wo báwọn Fúlàní ṣe ń ṣe ẹ wo nǹkan tí Buhari sọ fúnra ara ẹ̀ wọ́n pààyàn kì í ṣe pé wọ́n pààyàn wọ́n gbé fídíò wọ́n rí pé wọ́n pààyàn kí ló yẹ kó ṣe kó ní òkè ọyá ẹ̀jẹ̀ kátàdì security wa ó ń sọ fáwọn èèyàn wípé kán tún ṣe máa ṣe open grazing ló dáa pé kán máa fún wọn nílẹ̀ kán máa gbà wọn kò tiẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀mí gbogbo ẹ̀mí ó ní káwọn kí lórúkọ ẹ̀ àwọn governors fúnra ara wọn kán mọ bọ́ ṣe máa protect àwọn èèyàn wọn pé because òun ò lè ṣe gbogbo ẹ̀ mi máa gbọ́ rí o ẹgbàá ní o mo máa fi fídíò kan wá kẹ́ wo nǹkan táwọn Fúlàní wọ́n mean nísìn most of the Fúlàní sìn tó ń wá àwọn tó wà ní Niger ni o àwọn tó wà ní ọ̀dà wọ́n ti àti Senegal ni o wọ́n ti ń kóra wọn wá sí ilẹ̀ wa nílẹ̀ Yorùbá ń sìn wọ́n dẹ̀ wọn òròòrú náà wá ń sìn tọ́jà wọn nígbó tó ń kó àdá tó ń kó ìbọn tó ń kó nǹkan ìjà olóró dání kí ni mọ́làmú fi ìbọn àdá ṣe tí ò bá ní mission tó fẹ́ wá ṣe tá a bá ń lọ sílẹ̀ Haúsá àbí Ìgbò a fẹ́ lọ ṣiṣẹ́ ni ṣùgbọ́n táwọn bá ń bọ̀ wọ́n á kó AK-47 wọ́n á kó àdá lọ́wọ́ fún kíni ẹ jẹ́ n fi fídíò kan wọ̀ wá àwọn tó ń mú lóru ń bọ̀. àwọn ìjọkọ lẹ́nu mọ́tò ọkọ̀ wọ́n yìí balẹ̀ àwọn ní bọ̀bí ajá ìmọ̀bù wọn gada kó wọn pa kò dàbí ọkẹ́ tí mọ́tò ènìyàn àwọn ìjọkọ lẹ́nu bẹ̀rẹ̀ ọkọ̀ wọn balẹ̀ níbẹ̀. ẹjọ́ àwọn tàṣí ló wà ní àwọn ọ̀jẹ̀ mi náà ẹ̀sùn ìwé ìwé ìjọba wọn yàgbà gan-an.
Libyo, dress. Make you do their thorough research. Wọ́n bá rẹ̀ ti jà ẹ́ bọ̀ wọ́n tọ́kì. Magídígbà náà wọn. Ó jẹ́ ẹ̀rẹ́ kọ̀mọ̀dọ̀ bọ̀rọ̀ wá. Massage me tẹ́ bẹ́ẹ̀ lọ sẹ́ni mi. That is it. Lérí kọ̀mọ̀dọ̀ bọ̀ bá mi massage mo tán. Oyè Adélolú kí ni wàá tẹ̀lé o. Trailer náà yí o. This is the trailer. Àgìsírí center bẹ́ẹ̀ ní Àmọ̀tẹ́kùn office. Ìbẹ̀ni ẹ̀ ti gbé dẹ́ ẹ̀dí sáàṣì wọn. Màmí máa inú ẹ̀ gan. Gbogbo ẹ̀yin tẹ́ bá wà nílẹ̀ Yorùbá àwọn Fúlàní ò wá nǹkan kan láti wá ṣe wọ́n wá pa wá ní kò sí wọn ò ní àǹfààní kankan fún wa ìwọ tí màálù bá sì ń jọ lójú tó bá ń ṣalápàtà àbí ẹran ló ń tà Ọlọ́run á ṣe wà máa rẹran tà ṣùgbọ́n kò yẹ kó ti rí pé òun ta ẹran ká máa fi gba ẹ̀mí èèyàn kó wá ní òwò tí wọ́n ń ṣe yẹn ló ń ká ẹ lára jù àwọn Fúlàní lẹ rí yẹn òru náà dẹ̀ ń wọlé ń sìn o bóyá tí wọ́n bá tún yá ẹ̀tọ́ ní fake news ni òru làwọn Fúlàní dẹ̀ ń wọlé ń sìn tìbọ́ntìbọ́n náà kó wá o òru làwọn Fúlàní dẹ̀ ń wọlé ẹwọ ẹni tí Fúlàní wá ká mọ́lé torí tàbá ṣọ́ fídíò àwọn máa ṣe gbónú ilé ẹwò gbogbo bíbá yìí wọ́n gbọ́ bẹ́ẹ̀ tá a ṣe lọ o gbogbo ọbẹ̀ lọ gbé lọ wọ́n gbọ́ bẹ́ẹ̀ lọ wọ́n gbé gbogbo anything lọ wọ́n gbé half bag of rice tíyàwó mi ṣẹ̀ṣẹ̀ rà ìyàwó mi gan ó tún wá gba owó náà fún àwọn àti. báwo ni ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ lálẹ́ àná ní nǹkan bíi 10 àwọn ajá mi ń gbó mo dẹ̀ tẹ́lẹ̀ sólà àwọn Fúlàní ni mo rí tí n bá parọ́ àbí mo fi kún kí n má jẹyàn láyé mi. àwọn Fúlàní mo rí. mélòó ni gbogbo wọn. wọ́n tó 8 but ìgbà tẹ́mi padà kú ònú ilé tí wọ́n wọnú ilé táwọn ẹ̀gbọ́n mi wà lọ́dọ̀ mi wọ́n ní wọ́n tó 10 ṣé yẹ yín. wọ́n dárúkọ mi Ṣẹ̀pẹ̀tẹ̀rí làwọn Fúlàní tó wà ń bíbá yìí máa ń pè mí wọ́n mọ̀ pé ọmọ Ṣẹ̀pẹ̀tẹ̀rí ni mí Ṣẹ̀pẹ̀tẹ̀rí open the gate no south nǹkan tó ń sọ fún mi nìyẹn mi wà àbáwọn ajá mi ṣe ń gbó wọn kàn tán náà but mo mọ̀ kan lára wọn òun ló ń da màálù níràyè. ẹ mọ̀ kan lára wọn. mo mọ̀. ẹ mọ̀ kan lára wọn. èmi mo mọ̀ dáadáa. nínú àwọn tó ń da màálù yẹn. bẹ́ẹ̀ni ó wà bí òun ló ń da màálù níràyè ó tẹ̀lé wọn wá. àwọn kan dẹ̀ sọ pé kì í ṣe Fúlàní. Fúlàní ni wọ́n o àwọn ẹ̀gbọ́n mi tó wà bíbá yìí náà lè sọ sí Fúlàní ni wọ́n o AK-47 wà lára wọn àwọn ẹnìkan gbé AK-47 òun ló fi ya gbogbo wíńdò yìí ẹ lọ fídíò yẹn wíńdò wà ń bíbá yìí ẹ fídíò ẹ máa tún mú yín lọ sẹ́yìn. AK-47 lọ́yìn fọ́ gbogbo gíláàsì ẹ rí ọtí tó ń kó síta rèé tí n bá bò wọ́n tó bá yẹ kó n bá fi nǹkan mú kan gbogbo nǹkan tí fẹ́ jẹ́ ilé ayé mi kì í má jèrè àwọn ọmọ mi tí o bá ṣe Fúlàní ló wá ká mi mọ́lé Fúlàní ló wá ká mi mọ́lé mo mọ̀ wọ́n àwọn Fúlàní àdúgbò yìí dẹ̀ ni torí wọ́n pe Ṣẹ̀pẹ̀tẹ̀rí. àwọn Fúlàní àdúgbò. bẹ́ẹ̀ni ẹ́sítánà lè tẹ̀lé wọn wá o torí inú ẹ́sítánà tó wá wọ́n béèrè pé wọn ò dáyàwó mi mọ̀ wọ́n dẹ̀ sọ bí mi ṣe jáde wọ́n kàdábò mi wàláì tàláì tí bá parọ́ kí lè do amú mi wọ́n kó àdábò mi wọ́n dẹ̀ béèrè ṣé báwo rè wọ́n wà dáyọ̀ lọ́wọ́ ni. ẹ̀rí wọ́n kó àdábò mi wọ́n dẹ̀ tún sá mi lórí mo á wò pé kò sí nǹkan kan tí fẹ́ ṣe ọmọ mi wà nílé àtàwọn àǹtí mi. ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí àní fojú sunkún ọmọ láyé ń bí burúkú ò ní dé bá wa kò sí nǹkan tó burú jù kí ọmọkùnrin wà nínú ilé pẹ̀lú ìyàwó àtọmọ ẹ̀ kó máa sùn kí àwọn kan wọlé wá ẹ ṣé bàbá mi Martin Jacob mo ṣe ẹ ṣé gan ni
irú èèyàn mélòó ló ní irú nǹkan tọmọkùnrin yìí ní tó máa ṣá lórí tí òòrùn torí ìwọ ẹlòmíì ọtí mímu ló ti ba ayé ẹ jẹ́ òòrùn tí ìyàwó ẹ ò sèfù ìyàwó àtọmọ ẹ ṣé wọ́n lè wá ká ẹ mọ́ lẹ́sìn ká máa ṣá ẹ ládàá wọn tẹ̀ nídìí láti ṣá ẹ ládàá ìgbájú lásán náà máa fún ẹ tó ti máa ṣubú yàkàtà síbì kan ọkùnrin bíi tiẹ̀ náà ṣáládàá tí ò wọlé yẹn o bó jẹ́ wọ ni ìfọ́nù tó máa fún ẹ báyìí ó máa kígbe ni bí obìnrin àwọn ọkùnrin míì gan ìyàwó wọn lágbára jù wọ́n lọ nílé ìyàwó ẹ̀gán sì bàbá sọ pé fọkànbalẹ̀ ní sùúrù òun ti bá dá pé ẹgbà òun ló máa kígbe ọkùnrin náà ṣáládàá yẹn but nǹkan tí mi fẹ́ fààyàn ni pé tá a fi ń fi ẹ̀rí wọ̀ ni pé èèyàn ẹjọ́ mélòó la fẹ́ ṣe léyìí dà ta ló fẹ́ wà nílùú òyìnbó gbogbo yẹn máa sọ fún wa pé táwọn ẹwọ tó wà nílùú òyìnbó ẹ máa bọ̀ nílé ẹ wá kọ́lé sílé ẹ wá ṣe gbogbo ẹ̀ ilé ti dùn sìn ilé gbogbo ibi tí mo fi wọ̀nyí lẹ́ẹ̀kan yẹn àwọn tó wà nílùú òyìnbó ló lọ kọ́lé síbẹ̀ yẹn àti wọ́n sá kúrò ńbẹ̀ ni wọ́n sá kúrò nínú ìlú yẹn wọ́n sá kúrò nínú ìlú yẹn ni ọjọ́ wo la fẹ́ ṣe léyìí dà ọjọ́ wo la fẹ́ ṣe léyìí dà mo ń wá fídíò kan mo fẹ́ fi wọn wá kẹ́ lè rí ibi tán ti gba àwọn fídíò yẹn ni mo wá àwọn AK-47 àwọn àdálọ́wọ́ Fúlàní bóyá mo save ẹ̀mí mọ̀ ó ní mo fẹ́ wá ń bẹ̀ ẹjọ́ mò ń bọ̀ yẹn yan ẹ wo ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbé ní Èkìtì pátápátá mo kí gbogbo àwọn ọmọ Èkìtì ní lóko lẹ́yìn odi gbogbo wa ni mo kí ẹ ṣé gan gbogbo ẹ̀yin vigilante tó wà lẹ́kìtì àti bàbá kan báyìí wà tó fi nọ́mbà ẹ̀ ńlẹ̀ máa pe bàbá yẹn létà adúpẹ́ lọ́wọ́ yín fún ẹ ṣe save àwọn Èkìtì láti dá àwọn Fúlàní wèrè tán kóra wọn wá sékìtì tán ọmọ tán kóra wọn lọ ẹ jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbé lẹ́kìtì ẹ jẹ́ kí n ṣó fídíò fún yín nítorí wá sọ̀rọ̀ tí mo fẹ́ sọ kẹwọ àwọn Fúlàní bọ́n ṣe kóra wọn sínú tírélà tó kàn ń bọ̀ wọn ò mọ ibi tán lọ o. ọlọ́pàá ti kó wọn lọ ọkọ wọn lọ báyìí o ọkọ wọn lọ mọ́tò wọn jẹ́ ká tú o wọ́n kó wọn lọ ní o. àwọn ní o wọ́n jẹ́ ká tú o wọ́n nà wọ́n béèrè pé wà ìtàn fi ń nà wọ́n o tẹ máa gbọ́ o. àwọn ọlọ́pàá wa ìgbà tó tú o wọ́n gbà o. wọ́n ti kó wọn lọ o wọ́n kó wọn lọ báyìí o wọ́n jẹ́ ká anybody fọwọ́ kàn wọ́n o ẹnu wọn gan wọ́n jẹ́ ká tú o wọ́n kó wọn lọ o. wọ́n ní ẹni bá mọ̀ pé ó ní complaint pé kó máa tẹ̀lé wọn bọ̀ station náà sọ o. Baba, ẹ̀kọ́ rẹ̀. Ìgbàdá fẹ́ nìyẹn. Look my eyes well. Èmi nìkan máa ṣẹ́ yìí dànù. Nítorí mi ní o, ní ọmọ ti yàn mí o. Àwọn òwe àgbà náà lè dúró bí o, ìfọ̀ ṣe bí dúró bí o. Ẹ máa gbọ́dọ̀ àṣọ́kẹ́ tí wà. Àtọ́kọ́ wá síbi. Èkìtì nìyẹn o, àwọn Fúlàní tó ń kóra wọn bọ̀ ọ̀tẹ̀ tó ti kóra wọn wá. Gbogbo ẹ̀yin tẹ́ bá wà lẹ́kìtì ẹ má sùn. Ọ̀gá wọn lélẹ̀, ọ̀gá tó wọ́n dà wọn wá. Ọ̀gá wọn ló dé fìlà ẹ̀hún lọ́wọ́ dà wọn wá wọn. Ọ̀gá wọn tó wọ́n dà wọn wá ní wọn. Wọ́n ní wọn. Ẹ̀rí àwọn èèyàn ti dúró. Afẹ́ mọ̀ nǹkan tó wà ní mọ́tò yìí.
Wait. Mọ́tò méjì lọ́lọ́dún wá sí nínú ọdún lójú. wọ́n lò ní méjì wá ìkan ti lọ. ẹwà abẹ́mọ̀ nǹkan tó wà nù mọ́tò wọn á tún bí. ṣé ẹ rí láti jẹ́ kí gbogbo wa mọ̀ wípé àwọn pípò ní mission tí Ìgbò àbí Yorùbá fẹ́ lọ sí òkè ọya lọ́dọ̀ wọn a máa mọ ibi tá à ń lọ a máa ní nọ́mbà ibi tá à ń lọ ẹ̀gbọ́n mi bọ̀dá mi ní London thank you sir, God bless you sir. Ẹ̀gbọ́n mi Èkìtì ni mo ṣó yẹn o táwọn Fúlàní ti kóra wọn wá torí àwa tá a bá wà lẹ́kìtì tẹ̀sí ń sọ APC PDP irọ́ ni Nàìjíríà ò lè dàrú kò sí nǹkan tó máa pín ní ẹ jẹ́ ká wo bíi 20 years back ká wo 10 years back ká wo 20 years back kò sẹ́ni tó sọ̀rọ̀ kí Nàìjíríà pín kò sẹ́ni tó gbìyànjú ẹ̀ kò sẹ́ni tó ráyè oníkálukú ń sáré kiri ni ṣẹ́ni gbogbo àwọn tó ń gbàdúrà lẹ́nìí tó ń sáré káàkiri Nàìjíríà kò sẹ́ni tó wù ú ṣùgbọ́n mo rí pé ìyà ti máa àwọn ẹlòmíì lára ẹlòmíì Thomas aláìnígbàgbọ́ ni tán bá sì wá gé orí ẹ̀ mọ́lé kan kó rí kẹ́jẹ̀ máa ṣàn báyìí lára èèyàn kò lè believe àwọn nǹkan kan wà tí wọ́n lè jẹ́ kéèyàn show lórí Facebook mo máa fi ọmọ ọdún di méjì tí àwọn Fúlàní sun mọ́lé ní Ìgangan bí Ìgangan dẹni mo máa fi wọ̀n wá ọmọ ọdún méjì tí Fúlàní sun mọ́lé ní Ìgangan mo máa fi wọ̀n wá ẹ wo nǹkan táwọn Fúlàní ṣe fáwọn èèyàn wa nílẹ̀ Yorùbá. tó ọwọ́ ẹni náà wọ́n tàyè láti gé ọwọ́ yẹn náà bọ́lẹ̀ so àwọn ọlọ́sàn ló dá dúró yẹn ọwọ́ yẹn ò lè control kankan mọ́ à ń bọ̀ ṣe sùúrù ọwọ́ yẹn gan ò ṣe control mọ́ náà tàkà rescue wá hospital lọ́jọ́ yẹn inú wọn náà lélẹ̀ yìí àáké náà fi ṣá gbogbo wọn bẹ́ẹ̀ yẹn ẹ̀yìn yẹn náà jíìpù gan ni o wọ́n ṣá ìyẹn débi wípé ó jíìpù gan ni so wọ́n ti transfer gbogbo wọn lọ sí mo ti àrí gbogbo ẹ̀ ó jíìpù gan ni owó tó wà ń bẹ̀ gan jíìpù gan ni so agbára hospital bíbá yìí wọn ò dé ka mọ́ǹsì a ní láti rí báwọn lọ sí FMC ní Abẹ́òkúta so gbogbo ohun tẹ́ bá lè ṣe hospital bill bí gan wọn ò tí ì rí san ọgbẹ́ tó bá lágbára tẹ̀bẹ̀ ní any medical assistant even home and abroad ibi tẹ́ bá ti lè gbé wọn lọ lágbàáyé láyé kára ẹ̀mí wọn padà. ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ ń kílẹ̀ mùsùlùmí ni mí kìrìsìtẹ́nì ni mí ṣe ẹni tí mo ṣó yẹn mùsùlùmí àti kìrìsìtẹ́nì ni ọ̀dẹ̀ amókùnmẹ́kọ wèrè tó máa wé láwà ní òṣìmórí tó ń sọ fún wípé wọ́n ń pa àwọn èèyàn ẹ̀ tó ń fi tẹ̀sìn ṣe ń sìn tó ń sọ pé irọ́ àmì ẹ jẹ́ ká gbàdúrà kí Nàìjíríà wà lójú kan ṣòro ẹni tó ń ṣaládàá yẹn mùsùlùmí àti kìrìsìtẹ́nì ni òun náà ò ṣe lọ́hùn ọ̀rọ̀ eléyìí ò kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ eléyìí ò kì í ṣọ̀rọ̀ ìjà kò sẹ́ni tá ní kó má sin ẹ̀sìn ẹ̀ ẹ má jẹ́ ká ṣe ẹ̀sìn ká fi máa ṣẹ̀sìn ẹ má jẹ́ ká fi ẹ̀sìn ní ìlú òyìnbó táwa wà wọ́n ń ṣe ẹ̀sìn ń bí mùsùlùmí gidi wà ń bí kìrìsìtẹ́nì gidi wà tí mùsùlùmí ìlú òyìnbó gan bá ń lọ inú yìí máa dùn ní ò lè mọ̀ everybody clean ni àti mùsùlùmí o àti kìrìsìtẹ́nì nílùú òyìnbó gbogbo wọn náà lọkàn wọn balẹ̀ kò sẹ́ni tó ń disturb èèyàn ẹ̀sìn làwọn ń ṣe ariwo lásán làwọn àti Áfíríkà máa ń pa lórí Facebook ariwo la máa ń pa lórí ẹ wo gbogbo mo máa ń sọ̀rọ̀ ẹ wo gbogbo Facebook kẹwo nǹkan tí Amẹ́ríkà ń ṣíà technology ọ̀rọ̀ nípa ìlú ọmọ ṣe máa lọ bí ọmọ kékeré ṣe ń develop nǹkan ẹ wá wo Facebook ti Nàìjíríà ibẹ̀ lẹ́tí máa rí aláàjì méjì tó ń jà ibẹ̀ lẹ́tí máa rí pásítọ̀ méjì tó ń ṣépè fúnra wọn ibẹ̀ lẹ́tí máa rí kí lórúkọ ẹ̀ mùsùlùmí tó lóun ò bá kìrìsìtẹ́nì ṣe ẹlòmíà ní ibẹ̀ lẹ́tí máa rí tí mùsùlùmí máa sọ pé Jésù kì í ṣe ọmọ Ọlọ́run ọmọ kí gbogbo nǹkan tá à ń fi láyé gbogbo á nìyẹn our backward ṣẹ́rí nǹkan tó wà nílẹ̀ kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run gan fúnra rẹ̀ ti parí ọ̀rọ̀ ẹ̀ fún gbogbo wa ìwọ tó bá ń wò mí tó bá jẹ́ mùsùlùmí àti kìrìsìtẹ́nì Ọlọ́run ti parí ọ̀rọ̀ ẹ̀ ó lóun dá àwa ènìyàn ní àwòrán ara òun ó dẹ̀ ní ká nífẹ̀ẹ́ ara wa ká nífẹ̀ẹ́ kó nífẹ̀ẹ́ ọmọ ènìyàn gẹ́gẹ́ bí ara ẹ̀ tí Ọlọ́run bá sọ gbogbo nǹkan yẹn ó ti parí gbogbo wèrè tó ń kígbe ẹ̀sìn tó ń kígbe because gbogbo nǹkan tó bá ti ń ṣe fún ọmọ ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ ó ti ń ṣe fún Ọlọ́run
gbogbo nǹkan tó bá ti ṣe gbogbo pé o ṣe wá gbé kìrìsìtẹ́nì sórí o gbé mùsùlùmí sórí o ṣe pé ṣe kárí mi ni mo rí gbogbo irú àwọn ẹ̀gán mi ìfẹ́ máa bá wọn ṣe torí ṣe kárí mi ni wọ́n máa ń kóyàn ṣìnà ni wọ́n ń kóyàn lọ sí tó bá ti rẹ́ni tó ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn jù ó máa kó ẹ ṣìnà kò ní kó ẹ lọ sí ìjọba ọ̀run rárá ó máa nínú kókó ẹ bó ṣe máa hate ọmọlàkejì ẹ torí ó máa sọ fún ẹ òun ló máa differentiate ẹnìkan kì í ṣẹ̀sìn ẹ o ò gbúdọ̀ fẹ́ràn ẹnìkan irú àwọn yẹn bẹ́ẹ̀ yẹn sá fún wọn ìjọ tó bá ti bẹ̀ sí ní ọpọlọ ara ẹ tó ń ronú tó ń gbọ́rọ̀ Ọlọ́run fúnra rẹ wà á rí pé ayé ẹ máa tòrò ju gbogbo kó máa emphasize lórí ẹ̀sìn yẹn because hatred náà máa kọ́ ẹ tó bá jẹ́ kìrìsìtẹ́nì gan ló emphasize lórí ẹ̀sìn jù má súnmọ́ jù rọra máa gbàdúrà sọ́lọ́run kó ra yàgò kúrò lára ẹ̀ torí gbogbo àwọn nǹkan tó máa kọ́ ẹ nígbà míì àwọn nǹkan tó máa mú ẹ lòdì sọ́nà Ọlọ́run ni kò ní rí ọmọlàkejì gẹ́gẹ́ bí ara ẹ̀ mọ́ ó máa rí rẹ̀ bí ẹni tó mọ́ jù ẹ̀dá tó bá ti ń ṣe ẹ̀sìn tó wá rí rẹ̀ bí ẹni tó mọ́ jù lágbàáyé tó wá ń sọ fáwọn ẹlòmíì pé wọn ò mọ̀ òun gangan ló ń ṣẹ̀sìn torí Ọlọ́run ọba kò kọ́ wa bẹ́ẹ̀ Jésù gan ò sọ bẹ́ẹ̀ Ànábì gan ò sọ bẹ́ẹ̀ kò síbi tó rí ẹ̀sìn méjèèjì ti sọ pé ókè o má fẹ́ràn ọmọlàkejì ẹ àbí kò síbi tẹ́sí méjèèjì sọ pé ókè o ìwọ tó bá ti ń sìn jù ló mọ́ jù kò sẹ́ni tó mọ ibi tó ń lọ láyé àkàntánra wa jẹ ni àfáà míì tó ń gbé láwà ní ó bá wò kó wẹ̀ kó máa la orí mọ́lẹ̀ lẹ́yìn 227,000 ní èdè tó o bá ti nífẹ̀ẹ́ ọmọlàkejì tó o mọ̀ràn Ọlọ́run òfo ló ń ṣe kàn sójú ayé ni gbogbo wọ́láwà ní wèrè tó wó sórí yẹn o kàn mọ́ àwọn èèyàn kàn máa o kàn fi ń ṣe kárí mi ni bó dẹ̀ jẹ́wọ́ ló mọ Bíbélì jù láti ìbẹ̀rẹ̀ dópin tó o ṣe ìfẹ́ Ọlọ́run òfo ni ṣé ní gbogbo nǹkan tá à ń ṣe yìí nípa ọ̀rọ̀ kí lórúkọ ẹ̀ Yorùbá nation àwọn gan tẹ́ ń pè lólóògùn mo máa ń sọ̀rọ̀ fún yàn ìwọ tó bá jẹ́ àfáà tó dára ẹ lójú ń sìn tó fẹ́ mọ̀ pé yes mo kékéwú jáde síta lọ bá àwọn Fúlàní jà ń sìn kí tó lè mọ̀ pé yes àfàfáà kan tó máa ń sọ òótọ́ ọ̀rọ̀ bó o tiẹ̀ lè jà ń sìn àdúrà ẹ̀ làwọn èèyàn nìdí ṣé àwọn bòròrò tó fẹ́ wá ká wa mọ́lé wọn ò mọ kìrìsìtẹ́nì wọn ò mọ wọn mùsùlùmí wọn ò mọ kìrìsìtẹ́nì wọn ò mọ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣẹ̀sìn wèrè yẹn wọn máa ṣá olúwa ní ṣàkúṣà ni gbogbo àwọn tí tó ń ṣá yẹn tó ń pa yẹn kìrìsìtẹ́nì wà nù wọn mùsùlùmí wà nù wọn ẹ jẹ́ àsìkò tí tó ká jẹ́ kọ́pọ̀lọ́ wa pé gbogbo àwọn tá à ń pariwo ń sìn tá à ń sọ pé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ní pé àwa náà ti kúrò ní Nàìjíríà a ti mọ bó ṣe yẹ kí ìlú rí a ti mọ bó ṣe yẹ káwọn èèyàn máa ṣe téèyàn bá ti lè kúrò ní Nàìjíríà yẹn gbogbo stress yẹn máa kúrò lójú olúwẹ̀ máa ríran rí rẹ̀ this is not about religion gbogbo ẹni tẹ́ ń complain nípa kíní kan torí kan ṣe àṣìá Oòduà nation wọ́n gbé kíní logo kan sáàárín ẹlòmíì ìyẹn ló wá emphasize lórí ṣé wọ́n ní kó wá bọ̀rìṣà ni kọ́kọ́ tiẹ̀ ṣe gba àwọn èèyàn ẹ̀ là nínú Bíbélì pẹ̀lú gbogbo èèyàn bọ́n ṣe ṣẹ̀ sí òfin Ọlọ́run tó Mósè ó sì gba àwọn èèyàn kúrò nínú ewu later Ọlọ́run ṣe wà ń ṣèdájọ́ fún wọn ìwọ tó bá ń fi tẹ̀sìn sí ni mo ń sọ fún ẹ o tó ń ṣe tẹ̀sìn tó yẹ pé ẹ̀sìn mùsùlùmí ni mí mùsùlùmí ò ṣe kí ní àfàlájà kan báyìí tí mo máa ń rí tó máa ń sùn tó ọ̀rọ̀ this is not about religion torí gbogbo àwọn tó fẹ́ wá pa á mọ́lẹ̀ yìí wọ́n tẹ̀ ká àwa tá a bá ti jẹ́ Yorùbá báyìí tá a ń ṣe mùsùlùmí wọn kà wá sí mùsùlùmí àtọ̀ rárá wọn kà wá sí mùsùlùmí mo máa ń sọ̀rọ̀ fún yàn kan ẹni tó bá ń wò mí dáadáa mo ní mùsùlùmí nínú ilé mo ní kìrìsìtẹ́nì nílé mi mo dẹ̀ lọ lé kéwú lórí ẹlòmíì lè máa rò kí ló kàn pẹ̀lú irọ́ ni èmi ẹ̀ tẹ́lòmíì máa ń debate lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọn máa wò pé tẹ́lòmíì bá gbé sórí bí máa wò ó ni ó yẹ kí àwa mùsùlùmí gan nígbà míì kárọ̀ ńlẹ̀ torí tí nǹkan bá ṣẹlẹ̀ ẹ wo gbogbo ní àgbáyé tí nǹkan bá ṣẹlẹ̀ ibi tí mùsùlùmí ti ní ìfọ̀kànbalẹ̀ jù láyé ilẹ̀ kìrìsìtẹ́nì ni ibi tí kìrìsìtẹ́nì bá ti ń gbé ni mùsùlùmí ti máa ń nífọ̀kànbalẹ̀ jù bẹ́ẹ̀ ni mo sọ fún wa ẹ jẹ́ kí n máa ṣe àpẹẹrẹ fún yín tí nǹkan bá ṣẹlẹ̀ ní Syria ń sìn Amẹ́ríkà ní Syria máa pariwo ẹ jọ̀ọ́ ẹ wá rescue wa o ẹ wá ṣe kíní kan àwọn náà máa lọ fún èdè wọn àwọn Europe yẹn náà máa lọ mú wọn kúrò ńbẹ̀ yẹn àwọn Europe àwọn ibi tó yẹ pé kìrìsìtẹ́nì ló wà ńbẹ̀ tó ń ṣe and some of the Muslims kì í ṣe gbogbo wọn ẹ wá lọ wo London
níbi tí mo máa ń sá fún àwọn tó bá ti tèmi mọ sọ pé àwọn tó bá ti believe lórí ẹ̀sìn ju mo máa ń sá fún wọn. Ẹ wá lọ sí London, mo wo documentary kan débi pé àwọn ọmọ Pakistan tán bí sílùú London wọ́n tún wá ń pàṣẹ fáwọn Kristẹni tó wà ní London pé wọn ò gbúdọ̀ rìn síbí báyìí, wọn ò gbúdọ̀ rìn síbí báyìí, wọn ò gbúdọ̀ wọṣọ báyìí níbí báyìí, lẹ́yìn tó yẹ kó wọ́n rescue bàbá yín kúrò nínú ìyàwó sílùú Europe ni. Wọ́n tún gbé ìwà òṣì yẹn, ìwà wèrè, wọ́n tún lọ gbé lọ sílùú torí pé wọ́n bí wọn sí London yẹn débi pé ọ̀rọ̀ yẹn fẹ́ dìjà, ìjọba ṣe wá ń dá sí ni. Ẹ jẹ́ ká rẹ gbogbo yẹn lẹ̀. Ìyẹn kọ́ ni sísin lọ́hùn àtọ́ rárá. Ìyẹn kọ́ ni ìwọ sísin lọ́hùn, that's between you and God. Kò kan anybody rárá, kò gbogbo eléyìí tó ń ṣe yẹn ìwọ àti Ọlọ́run lẹ́lẹ̀ jọ sinra, ìwọ ló ń sin lọ́hùn, Ọlọ́run ló mú ẹ tí olú eléyìí tẹ́ ń ṣe yẹn kò kàn. Nǹkan tí ẹ̀sìn ti dálẹ̀ láyé kì í ṣe bẹ́ẹ̀, kì í ṣe díẹ̀ àmì. Ẹ jẹ́ kí n máa ṣàlàyé fún wa bí ó sì ti Amẹ́ríkà most of àwọn tó lọ sí àjò bá má lè lọ sí àjì mọ́. Nígbà táwọn Yemen, ẹ máa ka ìròyìn kẹ́dẹ̀ máa wo àwọn nǹkan tó lọ lágbàáyé. Àwọn Yemen fẹ́ bọ́ǹbù Saudi Arabia I think last 2 years. Bí ó sì ti ìlú yìí náà dìde tán kó wọn nǹkan ìjà olóró tán fi defend ara wọn. To tell you bí àwọn ẹ̀sìn ṣe máa ń ṣe, ẹ jẹ́ ká wò, ẹ wo Syria, ẹ wo Yemen, ẹ wo Iran, ẹ wo Iraq. Gbogbo ìlú yẹn ló dàrú lórí yamayama torí ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ jẹ́ káwa Yorùbá bí Ọlọ́run ṣe dá, ẹ má jẹ́ ká gbé tẹ̀sìn wọ̀ rárá. And I'm still saying this, ẹ bá jẹ́ Kristẹni ni o, Mùsùlùmí ló gbé ẹ̀sìn jù lé lórí, yàgò fún wọn torí wàá ṣìnà o, ó máa dẹ̀ ṣe Ọlọ́run because wọn ò ní kọ́ ẹ ní nǹkan ju hatred náà máa kọ́ ẹ ní nǹkan tó máa mú ìyàgò sọ́dọ̀ Ọlọ́run nítorí tó bá bẹ̀rẹ̀ sí ń kọ́ ẹ ò ní rí ọmọ làkejì bíi ti pé ẹjọ́ wà, ò ní jẹ́ kẹ́ni kankan ní freedom láti lè ṣe ẹ̀sìn tó bá wù ú. Wàá máa rí pé bóyá àtúrò kíkọ́ iṣẹ́ ẹlẹ́sìn mi irọ́ mi gbọ́dọ̀ bá sọ̀rọ̀, mi gbọ́dọ̀ jẹ́ kíníkan. Bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run ṣe sọ. Ọlọ́run lòun dá àwa èèyàn ní àwòrán ara òun. Tí Ọlọ́run bá dẹ̀ dá àwa èèyàn láwòrán ara, which means nǹkan tá bá ti ń ṣe fúnra wa lọ́lọ́run fẹ́ kà. Nǹkan tá bá ń ṣe fúnra ara wa òun gan lọ́lọ́run nílò. So gbogbo àwọn tá gbé ọ̀rọ̀ sí lórí ọ̀rọ̀ Yorùbá nation, ó yẹ ẹ jẹ́ ká fọpọlọ wa ṣe torí tí ogun bá dé, tí àwọn Fúlàní bá dé, wọn ò ní mọ̀ wọ́n tó ń ṣe ẹ̀sìn kankan, wọn ò ní mọ̀ wọ́n tó ń ṣe Allahu Akbar àtàwọn àwọ̀ tó wọ́n máa pa everybody ni. Ẹ wo nǹkan tí àwọn ISIS ṣe ní Iraq, ẹ wo nǹkan tó ń ṣe ní Iran, ẹ wo nǹkan tí wọ́n ṣe ní Syria. Kó tó di pé, and most of the alert táwọn fáwọn èèyàn ni wípé most of àwọn tó ń jàjà wèrè wọn yẹn Africa no move wá sínsìn, wọ́n ti wà ní Nigeria. So this is not about religion, this is not about anything. Àsìkò tó fáwọn Yorùbá ń sìn ká lo ọpọlọ wa kájọ wà together. Ìbájẹ́ Mùsùlùmí ni ẹni o kó ẹ̀sìn kájọ ojúlala kan fi ń ṣọ́rí lókù máa ṣọ́mọ làkejì ẹ níbikíbi tó bá ń lọ sìn ni kì í ṣọ̀rọ̀ ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ tabá dé mọ́ṣáláṣí kájọ máa sin lọ́hùn náà kóníkálukú mẹ̀sìn tó ń sìn. Bí mo ṣe bálẹ̀ Yorùbá ni wípé most of ilé nílẹ̀ Yorùbá tó bá jẹ́lẹ̀ Yorùbá gidi ni o, bó ṣe wà bẹ́lẹ́sìn àbáláyé ń bẹ, wà bẹ́lẹ́sìn Kristẹni ń bẹ, wà bá Mùsùlùmí ń bẹ. Bílẹ̀ Yorùbá ṣe rí látayébáyé nìyẹn. Torí kí nǹkan tó dé, kí àgbàdo tó dé nǹkan lẹ́dìyẹ ń jẹ. Àwọn báyìí ti ń ṣe nǹkan kó tó di pé ẹ̀sìn Mùsùlùmí àti Kristẹni dé. Lóòótọ́ làwọn èèyàn gbà lóòótọ́ tán dẹ̀ bẹ̀rẹ̀ sí ń ṣe. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá àfi ètò ara wa, àfi nísìnyí táwọn kan ṣẹ̀ wá mú bẹ̀rẹ̀ sí ń wọnú ara wa yìí pẹ̀lú gbogbo aṣọ pé àgbẹ̀sìn tó. Àwọn babaláwo tá à ń bú, àwọn tán ní àwọn ń sin ra wọn ní gbẹ́rẹ́ tán ṣe gbogbo, àwọn ló máa lọ ń fèsì wa nínú ọmọ burúkú. Yorùbá ló ní ọmọ burúkú ní ọjọ́ tiẹ̀. Àwọn tẹ́ ń bú yìí, àwọn ló wá lọ ń fèsì àwọn Fúlàní nínú gbóǹsìn. Àwọn tẹ́ ń bú àwọn ṣèyàn gidi, àwọn babaláwo kíníkan. Àwọn tó ń bú wọn ò tẹ́ni tó ń jáde lọ fèsì Fúlàní sìn, oníkàkú sá ni. Oníkàkú sìn owó tó ni. Àwọn tá à ń bú ta ni wọ́n ń ṣe èèyàn, àwọn ló wá lọ nú igbó láti lọ bá wa jà, láti lọ ṣe kíníkan. Ṣùgbọ́n àwa tá a mọ Bíbélì jù, àwa tá a mọ Kùránì jù, àwa ò lè lọ núgbó lọ jà ń sìn. Wà fà tó bá dára ẹ lójú tó rí pé o ní Kùránì gan tó kéwú gan gidi, jáde síta kó wọnà lọ núgbó wò, kó lọ bá àwọn Fúlàní kó gbé Kùránì dání kó wá máa ṣe báyìí sí wọn, bí kó wá máa jẹnu wúyẹ́wúyẹ́, a bá ti ń fìbọn fọ́ orí ẹ̀ sígbó. Àbí kó wọn náà gbé Bíbélì ẹ kó lọ sínú kó lọ máa ka àwọn sáàmù the way táwọn fi fìbọn fọ́ orí onítọ̀hún dànù.
so ẹ má jẹ́ ká discriminate mọ́, ẹ jẹ́ ká dé ilẹ̀ lérí, ẹ jẹ́ kí gbogbo wa para wa pọ̀ ń sìn, ẹ jẹ́ kí gbogbo wa fẹ́ràn ara wa, ẹ jẹ́ kí gbogbo wa máa wo ọ̀nà fúnra wa ń sìn. If not, a máa lose focus, a máa lose focus. Tán bá ní bòròró ń bọ̀, ẹ jẹ́ kí gbogbo wa mọ̀ pé bòròró ti dé lóòótọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lọ́mọ nílé ìwé, mò ń bẹ̀ yín, ẹ lọ sí ilé ìwé yín, ẹ lọ bá wọn, ẹ lọ ṣe PTA meeting, ẹ lọ bá wọn sọ̀rọ̀. Báwo ni wọ́n ṣe máa ṣe géètì sílé ìwé àwọn ọmọ yín? Báwo lẹ́yìn àti tíṣà àwọn ọmọ yín? Báwo náà ṣe jọ máa sọ̀rọ̀ tí ọ̀rọ̀ yín jọ máa wọ̀? Ẹ lọ ṣe ní school. Ìwọ bàbá ológogoro tó jẹ́ pé ọtí wèrè ló mú káàkiri, àsìkò ọtí tó bá ti mu díẹ̀ lọ lé náà. Lọ bá àwọn ọmọ àti ìyàwó ẹ tó máa fi sílẹ̀ tó wọ lọ bá ẹ. Báwo ni ìyá àwọn ọmọ yìí ń kọ́? Báwo ni school wọn báyìí bá la ṣe máa ṣe báyìí wọ lọ́run? Ṣé wọ́n béèrè lọ́wọ́ wọn? Mo fọ́ lọ́run bá bẹ̀ẹ́. Ẹ jẹ́ àsìkò ti tó fún yẹn. Kó má di pé bóyá àwọn èèyàn rò pé ẹ má kọ̀ọ̀gùn wá sílẹ̀ Nàìjíríà sílẹ̀ ogun ti wọ̀lú. Ogun ti wọ̀lú Yorùbá tẹ́ ẹ bá mọ̀. Mo ti show àwọn fídíò kan fún wa. Mo sì láwọn fídíò tí mo sì lè show to tell you. Ogun ti wà. Ẹ wo nǹkan tí mo ń bọ̀ o. Mo fẹ́ fi àwọn fídíò kan wá kálẹ̀ mọ̀ pé ogun ti wà. All right, so you just downloaded the... Torí ẹlòmíì tá bá ṣe ń sọ kò tí ì yé. Ẹlòmíì rò pé bóyá a fi ń dá wàhálà sílẹ̀ ni. A fi dá wàhálà sílẹ̀. Ìwọ tó bá ti fi politics tàn jẹ́. Àánú ẹ̀ ń ṣe mí ni o. Kò sí kankan ní politics Nàìjíríà mọ́ o. 4 years wọn. Àwọn tó wà lẹ́kìtì ń sìn tán jẹ́ èèyàn mi ń sìn. Mo mọ iye àwọn tó ń pè mí. Tíjọba ò sanwó wọn. Ẹlòmíì gba 10,000. Ẹlòmíì gba 5,000 lóṣù. Ní Èkìtì ń bẹ̀ yẹn. Láwọn tó jẹ́ tíṣà. Ẹ jẹ́ n play video yìí kẹ́lẹ̀ rí mò ń bọ̀ o. Fẹ́ fídíò kan wà kálẹ̀ kẹ́lẹ̀ wo nǹkan tán gbà lọ́wọ́ àwọn bòròró bí Fúlàní dẹ̀ lẹ́ ń pè wọ́n ni. This day at the new terror in Nigeria, they were on their way to Lagos. Only God know the harm that they were going to commit. You see them, that's their picture. I can't put some of the pictures of the weapon because it might not be compliant to YouTube. And they might keep on the video. But I'll put as much as I can. You need to see the weapon. Ọlọ́run má jẹ́ kẹ́lòmíì ṣì máa jó àánú Ọlọ́run ọba ni mò ń fẹ́ ká má fi bọ́n wá já orí ẹ̀ mọ́nú pátí. Ẹlòmíì pátí nìkan pátí ti bá yé ẹlòmíì jẹ́. What we call make it look like they are traveling and carrying some, you know, but guess what? What was inside was unimaginable. Weapons of all sorts, dangerous weapons, AK-47 and the rest. You see, this is what is happening. All because of Buhari, they are even more emboldened. Gbogbo nǹkan táwọn Fúlàní ní èrò ẹ jẹ́ n sọ mo ti sọ analyse ẹ̀ fún wa. Inú gbó wa tó lọ́wọ́ àtáàkì tó jẹ́ kí oúnjẹ wọn ní gbòòrò ẹlòmíì ní oúnjẹ tẹ̀ tí wọ́n ní gbòòrò jù oúnjẹ ò ṣe ní wọ́n ní gbòòrò gbogbo àwọn tó wà lóko náà ti lé kúrò lóko tán ta ló fẹ́ lọ sóko ó sì kó lọ máa ṣiṣẹ́ kò sí. Ẹ̀wọ̀n náà ẹni tó wá láti New York tó lọ sí Nàìjíríà pé kóun lọ dáko sí Nàìjíríà wọ́n ti jí gbé ta ló fẹ́ lọ sóko nígbà tá a bá dóko mọ́ nǹkan tí àwa ò tètè mọ̀ ni pé àwọn bòròró yìí mọ̀ nǹkan tó ń ṣe kí nǹkan tó ń ṣe ni pé tá bá ti lé àwọn tó ń dáko wa tó lé wọn dànù tán wọ́n wá máa fún wa lóúnjẹ láti ilé wọn gbogbo àwa tá a sì ń jẹran mọ́là tá a ṣe gbogbo ẹ̀ wọ́n á máa fi poison àwọn nǹkan tó lè weaken wa wọ́n á máa fi sínú ẹ̀ torí a máa depend lé wọn lórí ibi tọ́wọ́ ti máa tó àwa tó Ọlọ́run ní jẹ́ kó tó àwa Yorùbá ẹ jẹ́ kí n fi fídíò yẹn wọ̀n ní kẹ́ wo nǹkan tí àwọn àbókí. Hi guys, welcome back to Mama. Ẹ má bínú ní fídíò tí mò ń show lọ yẹn. Kẹ́ lọ wo nǹkan tí plan táwọn Fúlàní ní fún wa torí àti ìgbọ́. They were caught with going to cause me. Lots of suspected northern herdsmen have been reportedly arrested by angry protesters in Ondo State yesterday. The suspected herdsmen were heading to Lagos with some locally made guns, which they hid in the vehicle, transporting them to their location. According to Sahara reporters, the protesters in Ondo spotted the vehicle and noticed that the vehicle was occupied by mostly northerners.
They suspected them to be notorious. If you or a loved one is fighting type 2 diabetes or pre-diabetes, this discovery headsmen and had to stop the vehicle immediately. They insisted on searching the vehicle, and when they eventually searched the vehicle, locally made guns were recovered from the vehicle. It was a sad occurrence that these things were happening. The youths, the angry youths, stormed and stopped them, damaged the windscreen and some other parts of the vehicle. The headsmen were handed over to the police, who were out to ensure that protesters do not protest during the June 12 election. The headsmen were arrested and handed over to the Amotekun Corps for further investigations. Nigerians are happy. People in Ondo State were particularly very unhappy. This has caused misreactions on social media, and so many people have been questioning the headsmen and Buhari's statement and how this has enhanced and enabled people to continue on this very track. They were heading to Lagos with locally made weapons to disrupt the protest and to cause a lot of harm. How can this possibly be happening in today's age and day? Why? Because your president has supported and has even told them that it's going to be destroying people's houses for them to have a headway, for them to have way to continue to graze. So when you have a leader that is not a leader, this is what happens. When you have a leader that is divided, a person who does not have, that we find ourselves as a nation, how do you expect people to be happy? And they were already in Ondo State. Thank God that, that June 12 was yesterday. Only God knows. We probably would have been hearing now that something has happened. And they were heading to Lagos, you see. But because of the way they were dressed and all that, and the way they are, it's easy to spot and you see, to know. They insisted and they said, where are people heading to? And they decided to check the vehicle. And lo and behold, see the discovery that was discovered. That these people were actually heading to Lagos with all this kind of weapon. To go and do what? To do what, if I may ask? Change the course of what is happening. That is going to be destroying people's houses. Such evil. Things have to change, you see. Yeah, things have to change. That was the vehicle that they are in. You can. Mo kí kete ọmọ Èkìtì ní túlé tó kó ní kété bìkì báyà o ìdarí ìtẹ́tí gbọ́dọ̀ mo fẹ́ sọ. Ṣírí ọ̀rọ̀ kẹ́lílẹ̀ èyí ìṣòro pé mẹ́bàá ìlú kẹtàn ọmọ bá lù kẹtàn ṣe bá o ogun tí ọlé o ọ ti ṣọ́ọ̀dù bá ogun tí ọlé sèkìtì agbùdọ̀ pretend pẹ̀lú àmọ́ ogun ti dẹ́kìtì mo kà á lórí social media wípé wọ́n wọnú Èkìtì wá pé wọ́n ṣá security man pa wọ́n dẹ̀ kó àwọn obìnrin méjì wọ́n kó wọn wọnú igbó inú igbó wọn kó wọn wọ̀ nílùú Èkìtì Fúlàní lẹ́kìtì ká pààyàn nínú Èkìtì lè ti dé Ìbàràpá Èkìtì ti Gàngán nílé o àbí Ìgàngán Èkìtì lè ti di Gàngán tó kẹjẹ ní Gàngán fẹ́ àṣẹ lẹ́kìtì ayẹ kẹrí bá o kété alágbára Èkìtì kété ọba Èkìtì pápátá mo challenge ni ó pè é kó jẹ́ kí kété ní dákẹ́ ìkọ̀sọ̀rọ̀ kọ̀ọ̀kan rárá ẹ̀sìn kankan nínú ibà kọ́ support alágbára Èkìtì ẹ̀sẹ̀ yọkọ̀ nínú ibà kọ́ sọ̀rọ̀ rárá pé kò gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ wí bá ní ilé pòsíọ̀n bẹ́ẹ̀ yẹlé nípa alágbára nípa Èkìtì sí ló pé èèyàn mẹ̀kúnnù nìkan ní ọlọ́rọ̀ abáwí ni iyọ̀ kọ́ra kí ló bá dọ́dún kókó ọmọ lòun gà fọ fẹ́ǹsì o ọba gà sọ adénu àṣà lọ kété ọjà kí á mú Èkìtì kan alágbára Èkìtì kan kó lára ẹjọ́ kẹ́ ń jà yẹn òrìṣàmì kàkálẹ̀ jáde ọmọ kọlọ yà ọtí sọ̀rọ̀ lójoojúmọ́ mi gbóhùn rẹ nínú mi dùn sí ọ ìdálébà àmọ́ ìyẹn alágbára Èkìtì ìjà mọ́ sọ́pọ̀ amúdàlẹ́ lájẹ̀ṣẹ́ ìjàmbá mi ti bá ọpẹ́ mọ̀tẹ́ pariwo ọ̀rọ̀ kágbé gbọ̀mọ̀tẹ́ pariwo ọ̀rọ̀ ní kété ti gbọ́ kàn ti bọ́ sí mi lẹ́nu ni ọ̀rọ̀ yọ̀ ti bọ́ sí dáa mo wí sálùgbẹ̀ mi ẹ̀ Fúlàní tó kún gbogbo ní gbọ́dá o mo èlé ìkùlé la bọ́ pariwo títí ẹ̀sọ̀ dídá ọ̀rọ̀ lè ti hàn sí kété alódúbá wí òótọ́ ni mi lọ́dún lọ́sọ̀ dídọ̀ rẹ̀ sọ ọ ti dákẹ́lẹ́ lódúbá ó ti léètì ẹ̀dẹ̀ tún léètì náà Èkìtì onílẹ̀ Èkìtì ra o ìjà àpagbọ̀ yé Èkìtì ká ibi kékeré wọn bá ti fẹ́ jẹun elétò yìí báyìí ká kété ọ̀nùkọ́ni kó bá ti ọlọ́ọ̀dọ̀ ya kọ̀ọ̀kọ̀ gbẹ̀rẹ̀ burúkú ọ̀nù gbóra pátá kété ìbẹ̀dà àgbẹ̀sí ìbẹ̀dà àkúsí àtọkùnrin àtọkùnrin náà kí kété ọkúsí ní gbóra bẹ̀ kété ọgbọ́n yẹn ni ìyàlá mọ́rọ́kọ̀ gbóra o ìyẹn Fúlàní mọ́rọ́kọ̀ gbóra àwọn mọ́rọ́kọ̀ kù gbóra ẹjẹ́ lúlu bí kan bí n bá kété ọgbọ́n kàrí bá pátá mọ́rọ́kọ̀ rẹ̀ ìjà kẹsì ọmọdé ìjà ṣe tutù ọjọ́ méje kí ọmọdé àmọ́ ọ̀nù gbó kété ọ̀nù kó bá wú múnú gbó sílé
gbogbo ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá gbọ́ èdè Èkìtì nǹkan tó ń sọ fún wa ni pé àwọn Fúlàní ti wà lẹ́kìtì wọ́n náà pa kí lórúkọ ẹ̀ wọ́n pa security man wọ́n dẹ̀ kó àwọn obìnrin kò wọnú igbó lọ lẹ́kìtì wẹ̀yìn tẹ́ ẹ̀ bá gbọ́ èdè Èkìtì òun ni wọ́n ṣàlàyé fún wa yẹn torí ẹlòmíì bàbá ń sọ̀rọ̀ kò kì í yé ẹlòmíì irọ́ ni tó bá tẹ́ ẹlòmíì bá ti lè rí oúnjẹ kékeré jẹ torí nǹkan kan mu torí nǹkan dàsáyà kò sí òótọ́ mọ́ kò sí kíní wọ́n fẹ́ da Nàìjíríà ṣọ́ra àwọn tá à ń sọ̀rọ̀ báyìí a fẹ́ da Nàìjíríà rú ni wọ́n Nàìjíríà ló sì ń ṣe káàkiri gbogbo àwọn tó ń fún wọn ní ìmọ̀ràn wọ́n fẹ́ da Nàìjíríà rú ni lójú títì ẹ̀ ṣùgbọ́n àánú gbogbo wa máa ń ṣe mí o àánú wa máa ń ṣe mí gan ni. 10:55 ni elédèlú ìpè mí pé àdìfẹ́ ò máa gbọ́rọ̀ ìbọn ni ìbọn kí ni ìṣẹ̀lẹ̀. iṣẹ́ ààbò nìyẹn ẹ̀wọ́ ẹ̀fọ́ ẹ̀sì fi ọ̀run ẹ̀filẹ̀ búra fún ẹ̀pẹ́ tó kò sí wàhálà o pé a máa sùn a máa hàn ṣé ọlọ́pàá tí wọ́n kó wà nìyẹn ṣé iṣẹ́ kan ní kó máa ṣe kó máa gbó lọ́wọ́ wa. tí àwọn ènìyàn wọn máa ń lọ ọkọ̀ èédú tó ń lọ Èkó 1,000 lọ́kọ̀ lọ́wọ́ 1,000 naira níbo lọ́wọ́ yẹn ń lọ ṣíṣe ààbò nìyẹn. Àmọ̀tẹ́kùn kí lè fẹ́ fi jà ẹni ó sùn níta tó sùn síta wọ́n pa sáàmù ẹ̀yìn káyọ̀ jẹ́ ọjọ́ ilẹ̀ bá wà ní tẹ́ sùn síta pé tó nílùú ìpẹ́ tàwa gbọ́njú níta báyìí ní gbogbo wọn sùn sí láwọn máa pọ̀ láwọn máa ṣe dé pákó sírú ẹ̀wọ̀n pàtàkì Fúlàní dé ṣé àmà bá ní tọ́ka fani tọ́ ya ni kí ló fẹ́ lè tó máa yẹn àwọn bàbá wa lè sùn mọ́ kò sójú oorun. ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ìbànújẹ́ tó sì ń fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ní concern pé báwo ni lóyún tó bí báyìí tí nǹkan bí ó máa ṣẹlẹ̀ pàápàá jùlọ ń gbà táwọn nǹkan yìí ṣẹlẹ̀ ní òru something around 11 o'clock p.m. tó fi wọ 3 o'clock so ẹni tó bá ti jẹ́ tó ti gbọ́rọ̀ bọ̀n rí bọ̀n kí bọ̀ tó wọlé kò ń ṣe bọ̀n àwọn ọdẹ òótọ́ làwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń fẹ̀hónú wọn because kò sẹ́ni tí ò lágbára tí ò ní fẹ́ ṣọ́ ibodè ilé ẹ̀ pé wọ́n ń bọ̀ wá wọ́n dẹ̀ ṣe àwọn nǹkan débi pé for good more than 3 hours wọ́n fi yìnbọn ká máa rí ọlọ́pàá àwọn akọ́kọ́ tó wọ́n sì pè wọ́n kò sí anybody tó wá wọ́n lọ bá wọn pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ wọn ò wá káyọ̀ kí wọ́n tẹ wọ́n tẹ ìsìnkú lásán pé wọ́n ti lọ wọ́n bọ̀ lásán ni at least wọ́n wá scarred away tí ò bá sí àwọn ọdẹ tí wọ́n fi ẹ̀mí wọn rọ́pò àwọn tó wà lù ìhun tí ẹ bá ẹ̀ tẹ́ ẹ bá yẹn kọ́lẹ̀ bá bá o ìhun tí ẹ bá níwọ̀n bá yẹn kọ́lẹ̀ bá bá ṣùgbọ́n àwọn tí wọ́n fi ẹ̀jẹ̀ wọn ra ìlú yìí padà lọ́wọ́lọ́wọ́ yìí kọ́lọ́n bá wa tu àwọn ẹbí wọn nínú ṣùgbọ́n torí akọni ni wọ́n tí wọ́n bá jáde pé tó bí ọba ti rí ni kó rí ohun tí ẹ bá ìkọlẹ̀ bàbá láti 11 o'clock alẹ́ tó fi di 3:30 pọ́ǹpì náà ń lò kó ṣe pé ìbọn ẹ̀yìn kan kì í dákẹ́ àwọn ọdẹ wa dẹ̀ ní ìkíni wọ́n ń dání déègàn ni wọ́n ń dání tó bá ti yìn kan èkó máa so wọ́n yẹ fi cartridge míì sí ni tí ò bá sí àánú tí a rí gbà ní kí làwọn fi ṣẹlẹ̀ wọ́n ti bà àfihàn jẹ́ police station ọlọ́run ní òfin kójó àwọn ọdẹ tó jẹ́ ìkà ọ̀kẹ́ ọdẹ ni ẹ̀mí wọn lọ sí nígbà tí fẹ́ bẹ̀rẹ̀. àwọn èèyàn ló kù yẹn o gbogbo tá a bá sì fi ń wọn ẹlòmíì gbogbo tá a bá sì fi ń wọn ẹlòmíì kò yé èèyàn kankan wọn lè protect wa nílùú yẹn o. mo ń bọ̀ mo fẹ́ fi nǹkan kan wọ̀ wá ìjọ ẹ má bínú wọn ò lè protect ìjọba ò lè protect wa nílùú yẹn ìjọba wa wọn ò lè protect wa o tí a bá sì dúró síbi pé ìjọba wà kò sí ìjọba bí kankan o ìjọba ò lè protect wa àtọ́ ìjọ mo ń bọ̀ fẹ́ wo nǹkan kan ni o mo fẹ́ fi àwọn fídíò kan wà tí mi fẹ́ show ń bí. gbogbo ẹ̀yin tí ẹ bá wà lẹ́kìtì mo fi Ọlọ́run bá bẹ̀ wá ẹ jẹ́ kí a jáde ká sọ̀pọ́tì àwọn alágbára wa gbogbo ẹ̀yin ọba Èkìtì àwọn èèyàn tẹ́ jọba lé lórí bó tẹ̀ jẹ́ pé ìgbà tí Sunday Igboho wá sí olóyè sí Sunday tó wá sí Adó Èkìtì wọ́n lẹ́nìkan ò jẹ́ kí olóyè sí Sunday Igboho kó rí kábíyèsí ó ga gan ni o ẹ wo àwọn Fúlàní jẹ́ kí n fi wọ̀nyí bọ́n yẹn kóra wọn wá lóru
ẹ̀yin èèyàn wa Ojúlọlá kàn fi ń sọ́rí o òní ọjọ́ 13 oṣù kẹfà ó ṣe aago 9 kù díẹ̀ òótọ́ ni o ẹni tó fún wa ní ìròyìn náà kò parọ́ ẹ wo èrò ẹ wo Fúlàní ẹ wò bó ṣe pọ̀ tó wọn ní wọ́n fẹ́ lọ gbẹ ọ̀pẹ ẹ wò àwa náà sùn lóńdó o a ò sùn ẹ wò èrò ẹ wò bí èrò ṣe pọ̀ tó ẹ wò èèyàn pélé ti sú ní ìjẹ́ ká ẹ lè rí gbogbo ẹ̀yin ọmọ Oòduà ẹ má jẹ́ àsùn gbogbo ẹ̀yin ọmọ Oǹdó gbogbo ẹ̀yin ajìjàgbara ẹ má sùn o ẹ má sùn o ẹ má sùn o ẹ má sùn o. all right. amòdébẹ̀. ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi ó láwọn nǹkan tó yẹ kí n fi wọ̀nyí lé ní mi ìdílé fi wọ̀nyí torí ọ̀la mo kàn ṣó àwọn fídíò yìí mo wá rọ gbogbo ẹ̀yin tẹ́ bá ń wò mí pátápátá ẹ jọ̀ọ́ bá mi share ètò yìí ẹ bá mi share débi tó bá yẹ kó dé káwọn èèyàn wá lè kẹ́kọ̀ọ́ ni lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ ja ìjà ẹ̀sìn ẹ̀yin mùsùlùmí gidi mo gbé òtùbà fún yín o ẹ̀yin mùsùlùmí àgbáyé ẹ̀yin ẹlẹ́sìn ẹ̀yin tẹ́ mọ́ jù ẹ̀yin mùsùlùmí tẹ́ pé Kùránì yìí ó ń jágbágbá lórí wa ní ẹ jọ̀ọ́ ẹ má fi yẹn ẹ kó yẹn dání àti Kùránì yín ẹ sì kó sí inú ilé àbí ká ẹ máa kó àwọn ọmọ kéwù yín ẹ má jẹ́ kí a sọ ẹ̀mí àwọn mùsùlùmí gidi tán fẹ́ràn yẹn ẹ má jẹ́ ká sọnù mo bẹ̀ yín ni ẹ má jẹ́ ká ti ọ̀rọ̀ ẹ̀sìn bọ nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ eléyìí ò kàn rọ̀ mùsùlùmí kò kàn rọ̀ kìrìsìtẹ́nì ẹ jẹ́ kí a tiẹ̀ kọ́kọ́ du ẹ̀mí níbi ẹjá wà bí àwọn Amẹ́ríkà wọ́n á kọ́kọ́ du ẹ̀mí èèyàn náà tí ẹ bá wá délé ẹ̀ṣẹ̀ lè wá máa bára yín sòótọ́ ọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ eléyìí ò kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn tí a bá fi ṣọ̀rọ̀ ẹ̀sìn ẹni tí ó rà ó máa san nínú ẹ̀ torí àwọn tó ń bọ̀ lóru yìí gbogbo àwọn tó ń pa ní Ìgàngán mùsùlùmí wà ń bẹ̀ gbogbo àwọn tó ń pa ní anywhere mùsùlùmí kìrìsìtẹ́nì ló wà ń bẹ̀ babaláwo lẹ́sìn ìbílẹ̀ wà ń bẹ̀ so àwọn eléyìí ò mọ nǹkan kan ṣé ráhùn pípò yìí gbogbo wọn kì í ṣọmọ Nàìjíríà wọ́n ti wá láti Senegal wọnúlé ìtú tó ń pa ní Somalia ìwọ tó ṣì tó gbẹ́sìn ṣẹ́rí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́yìí ká ẹ lè mọ̀ wípé even ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo nísìn ìsìn gan-an ló yẹ kó wá fi ẹ̀sìn náà wọ̀n kó lè mọ̀ pé ẹ̀sìn fọkànbalẹ̀ ni kì í ṣe ìsìn ló yẹ kí mùsùlùmí kan wá jáde ẹ̀sìn kan máa lọ gígan kan kì í ṣe ìsìn rárá ìsìn ló yẹ kí mùsùlùmí òdodo àbí kìrìsìtẹ́nì òdodo kó wá fi wọ̀n pé mùsùlùmí kó sympathize pẹ̀lú àwọn tó ń pa tí ò bá ń ṣe lẹ́mìí òkùnkùn kó má sọ mùsùlùmí gidi lẹ́nu mọ́ àwọn kan máa ń ka Kùránì àkàsórí wọn máa ń ka Kùránì sẹ́yìn bẹ́yìn ẹ̀ náà máa ń kà ní òkò yéèyàn torí kò síbi tí Kùránì sọ pé kó má ṣàánú àwọn èèyàn kò síbi tó ti sọ pé ókè o pa àwọn èèyàn even kan Kùránì sọ pé má pa mùsùlùmí ẹgbẹ́ yẹn sọ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni àwọn eléyìí tó ń bọ̀ yìí wọ́n á pa mùsùlùmí wọ́n á pa kìrìsìtẹ́nì wọ́n even lẹ́sìn ìbílẹ̀ wọ́n á pa so ìwọ tó bá ṣe fẹ́ jàjà ẹ̀sìn yẹn tó bá mọ̀ pé ẹ̀sìn yẹn ká ẹ lára gan ibi tó ti lè já wà lọ sí Yemen wọ́n ní ìdá àwọn èèyàn tó fẹ́ jàjà ẹ̀sìn ní Yemen bàjẹ́ lọ síbẹ̀ lọ sí Syria wọ́n ní ìdí àwọn èèyàn tó jẹ́ pé wọ́n mọ Kùránì gan lọ sí Iran lọ sí Iraq lọ sí Palestine lọ sí Pakistan àwọn èèyàn ní ìdí àwọn èèyàn tó jẹ́ pé yes kó lọ so ọ̀rọ̀ tá a ṣe ń fà yìí ọ̀rọ̀ tó tabalé tó tabara oko ni ìwọ náà tó bá jẹ́ kìrìsìtẹ́nì náà tó bá rí pé bóyá ọ̀rọ̀ tó kàn tó wà lẹ́yìn kí n ṣọ̀rọ̀ ẹ̀sìn ẹ má jẹ́ ká fi tẹ̀sìn sí mo bẹ̀ gbogbo wa ni lọ́kùnrin lóbìnrin torí tó bá délẹ̀ tán kò ní mọ anybody àwọn pípò yìí wọ́n fẹ́ nǹkan tó fẹ́ ṣe fún wa ni pé láti pa àwọn èèyàn kán lè jogún ilẹ̀ wọn nǹkan tó fẹ́ wá ṣe nìyẹn and kò dẹ̀ sí nǹkan tó ń wá ni pé wọ́n á bẹ̀rẹ̀ sí ń rèpù ọkùnrin àwọn máa ń rèpù ọkùnrin àwọn máa ń rèpù obìnrin ọmọ 13 years wọ́n á tà sóko ẹrú ìwọ̀n nísìn àwa mùsùlùmí àsìkò ló yẹ ká fi ẹ̀mí ìrẹ̀lẹ̀ wò pé ẹ̀sìn yìí o ẹ̀sìn gidi tó yẹ káwọn èèyàn bá tẹ̀lé ni kì í ṣe ń sìn káwọn èèyàn wá ṣe gbọ́ngbọ́n torí kíní no ó máa ń sún àwọn èèyàn ni ó máa ń sún àwọn èèyàn ni wọ́n tó bá jẹ́ ní tó yẹ pé ó ní ìfẹ́ èèyàn lọ́kàn
àdúrà la nídìí ń sìn bíi ti àfáà kan báyìí tó máa ń sọ̀rọ̀ ní oní YouTube mo máa ń gbàgbé YouTube àfáà yẹn làfáà gidi tí mo rí tó ó dà pé ó nífẹ̀ẹ́ mi Ọlọ́run kò tẹ́ ẹ̀rọ gbogbo ilé ìtàn ròyìn òun gbàdúrà fáwọn tó ń jàjà òmìnira ni tó ló mọ̀ pé ọ̀rọ̀ tabalẹ̀ ní tó bá tabalẹ̀ tó ń lè kún un gbogbo èèyàn ló ń gbàdúrà fún tó mo máa ń rí àwọn kan tó máa ń sọ̀rọ̀ mo máa wò wọ́n títí pé ọ̀rọ̀ lélẹ́yìí dẹ̀ ń sọ́nsìn wọ́n ń pa àwọn èèyàn wọ́n ń pe ọ̀pọ̀ ọmọdé mo ń wá kí lórúkọ ẹ̀ picture kan mo save bàbá mi tí mo save ẹ̀ sí ni kẹ́ ẹ wá wo bí wọ́n ti sun ọmọ kékeré. àwọn Fúlàní ti yá gbó. níbi táwọn pípò yìí ní ìkàdé kò ń ṣe nǹkan tí èèyàn lè máa show lórí Facebook lórí kíní ni kẹ́ ẹ wá wo nǹkan tó ń ṣe fọ́mọdé kẹ́ ẹ wá wo nǹkan tó ń ṣe fún àgbàlagbà so ọ̀rẹ́ lè yòó kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn o mo fẹ́ Ọlọ́run bá bẹ̀wọ̀ tó bá sì fẹ́ ja ìjà kan o má ja ìjà ẹ̀sìn rárá ń bí o. ok wọ́n fídíò yẹn ti delete ok wọ́n ti delete kíní fídíò yẹn. má jàjà ẹ̀sìn rárá ń bí owó tó bá sì fẹ́ jàjà ẹ̀sìn fún Ọlọ́run bá bẹ̀ ẹ jẹ́ ká ẹ wo ìṣẹ́ tó máa wọ̀nyí níjọ́ tó ń ṣe June 12 ẹ wo nǹkan táwọn eléyìí sọ àwọn tó ń fún ní 1,000 tó ń fún lówó láti sọ pé kíbo àwọn ẹ máa gbọ́. How much? 1,000 naira. How much again? How much? 1,000 naira. That boss bring us come here for 1,000 naira. You supposed to. You supposed to. Baba Buhari. Have you collected your 1,000? Have you collected your? I never collected 1,000. 10,000 naira. Your own is 10. How? Oga, come here. I come here for 1,000. Please stand there. We are celebrating the democracy. You know, they say that the best of military is the best of military. How do they say the best of military? The worst of military is better than the democracy or something like that. Mr. President made it to be. ẹ máa wà wọn lákìsà tán fún lówó wọn ṣe rí ẹ̀rín ọlọ́ba jẹ́ kí ìyà ṣe tèèyàn láyé o ìyà oníṣe tí gbogbo atẹ́yìn wò mí pátápátá a nírógun ìyà lọ nínú ayé wa mú bí ọkùnrin wa mú bí obìnrin wa ojú ẹ̀ lákẹ́yìn fi ń ṣọ́rí lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tẹ́ bá lọ́mọ nílé ìwé ẹ lọ ilé ìwé ibẹ̀ kẹ́ lọ bá àwọn tíṣà wọn sọ̀rọ̀ kẹ́ lọ bá àwọn proprietor wọn sọ̀rọ̀ kẹ́ lọ bá wọn ṣàlàyé kẹjọ jókòó kẹjọ jíròrò lórí bí àwọn ọmọ yẹn ṣe máa save lórí bọ́n ṣe máa save tó jẹ́ pé bó jẹ́ géètì nìkan ṣe síbẹ̀ nǹkan burúkú ò ní kàn wá káṣẹ́ ìmọ̀ máa kígbe lórí tẹlifíṣàn gbogbo àwọn tó ń gé lápá tó ń gé lẹ́sẹ̀ tó ń gé lórí yẹn mùsùlùmí kìrìsìtẹ́nì ni wọ́n ò mẹ́lẹ́sìn kankan gbogbo wa tó lẹ́ẹ̀kan sí ẹ má jẹ́ ká fi ìjà ẹ̀sìn ká fi bọ̀ mo kí gbogbo wa pátápátá tí ó support Yorùbá Nation mo kí ààrẹ wa Gani Adams Ṣífọlóyè Sunday Igboho Koiki Media àti bàbá wa Banji Akintoye àti gbogbo àwọn tó ń agitate fún Yorùbá Nation gbogbo wa ni mo kí lórúkọ Ọlọ́run ọba Ọlọ́run agbówádélẹ̀ lérí ó ní question kan tí àbúrò mi kan béèrè lọ́wọ́ mi ń bí báyìí ó ní ẹ̀gbọ́n ó ní Yorùbá Nation tí gbogbo wa ń jà fún yìí ṣé a rò pé ọ̀nà ni èmi pẹ̀lú ẹ̀ sọ̀rọ̀ lórí pa ẹ̀ mo ní ọ̀nà ni mo mọ̀ pé ọ̀nà ni mo dẹ̀ mọ̀ pé ibi tí ó máa gbé wa dé torí new constitution máa wà lóòótọ́ ọ̀rọ̀ tó sọ ó mọ́gbọ́n wà tó sọ fún mi wípé ṣé àṣẹmáà ó ní because gbogbo àwa táwa Nàìjíríà ṣé àṣẹmáà change àwa táwa Nàìjíríà ni pẹ̀lú thinking wa because bó o dá iléeṣẹ́ kan sílẹ̀ ní Nàìjíríà ń sìn àwọn tó dá fún gan ló tún máa kó owó yẹn jẹ but ìyẹn ó máa yàtọ̀ because the constitution bá wà tó fi di tó bá tíṣẹ́ bá wà fáwọn èèyàn wọn ò ní máa ronú bó ṣe ronú yẹn mọ́ ó dá mi lójú bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká pàdé ní ọ̀la mo máa wà online ní ní ọjọ́ Thursday fún ti Yorùbá Nation máa lè show more video mo fọlọ́run bá bẹ̀yìn ẹ subscribe sórí YouTube mi mo máa post iṣẹ́ sórí YouTube ẹ subscribe sí ẹ pàdé mi ní ọjọ́ Thursday kí gbogbo wa kájọ ṣètò gbogbo yín ni mo kí o Ọlọ́run á wà pẹ̀lú yín ẹ ṣé gan ni thank you very much God bless you ẹ ṣé.